dúpẹ́ o. Bàbá géèmì jẹ́ fún mi báyìí. Mo ń bú klọ́ọ̀bù nílé. Ṣé tí mo bá gbọ́n dà, wá play over. Pé tí wọ́n wá jà wá gbé over, wọn ò ní score rárá. Wọ́n dẹ̀ bá millions jẹ́ fún mi ṣá. Mo ti wọgbó. Ẹ dá fún kóòchì, ayé máa bàjẹ́ ni. Ó dẹ̀ lọ bench best player. Ó bench ẹ̀, ó jẹ́ kó play at the right time. Ó ṣí olórí burúkú. Hi. Kí wọ́n tiẹ̀ mọ bí táwọn fámílì ẹ̀ wà báyìí. Kí wọ́n bá rányàn sí wọn. Tẹ́tẹ́. Kọ́mọkùnrin mú tẹ́tẹ́ níṣẹ́ báyìí. Tó bá sọ pé ọlọ́mọdé arógun ká ọ lórí ìjọsẹ̀ mọ́lẹ̀ báyìí kì í ṣe tó ní tẹ́tẹ́. Because mi nǹkan kan ò bà nǹkan kan jẹ́, nǹkan kan máa ṣáà bà nǹkan kan jẹ́ lára wọn ni. Agbọ́n máa gbọ́n tán. Tí wọ́n bá ṣáà ti rí iṣẹ́ lẹ̀ tí ó fẹ́ ṣe tó jẹ́ tẹ́tẹ́ ló yàn láàyò. Tẹ́tẹ́ rẹ̀, owó rẹ̀, ẹ̀wọ̀n rẹ̀, ikú rẹ̀. Àwọn méjèèjì ó lọ́jọ́ ń jà ságbà ó. Agbọ́n máa gbọ́n tán, ó lòun gbọ́n tán. Àgọ̀ máa gọ̀ jù, ó lòun gbọ́n tán. Àwọn méjèèjì ó wá ti gbàgbé gbani tó máa kọ́kọ́ gbọ́n. Àkọ́kọ́ lọ́gọ̀ gan-an. Ọgbọ́n Agbonju, ọgbọ́n Agbonju, ọgbọ́n Agbonju, ọgbọ́n Agbonju. Bẹ́ẹ̀ni méjì bá ń tayò, èèyàn kan ló máa jẹ́. Bẹ́ẹ̀ni mẹ́ta bá ń tayò, èèyàn kan ló máa jẹ́. Ẹni mẹ́rin bá ń dúfẹ́, èèyàn kan ló máa gbà fẹ́. Nínú kolúsì àbí kokéènì, nínú kokéènì àbí kolúsì. Ọ̀ràn ẹ̀ wá ìwọ ló rọra rẹ̀. Kámúyàn kan ká ìdáyàn kan lára. Kò kàn mí o, kò kàn mí o. Ọ̀ràn ẹ̀ wá bí ìwọ ló rọra rẹ̀. Agbọ́n máa gbọ́n tán o. Àgọ̀ máa gọ̀jù o. Àwọn méjèèjì ó lọ́jọ́ ń jà ságbà o. Agbọ́n máa gbọ́n tán, ó lòun gbọ́n tán. Àgọ̀ máa gọ̀jù, ó lòun gbọ́n tán. Àwọn méjèèjì ó wá ti gbàgbé gbani tó máa kọ́kọ́ gbọ́n. Àkọ́kọ́ lọ́gọ̀ gan-an. Ọgbọ́n Agbonju, ọgbọ́n Agbonju, ọgbọ́n Agbonju, ọgbọ́n Agbonju. Ọgbọ̀ngbọ́n la fi ń tọmọdé gbàwẹ̀ ọgbọ̀n. Ọgbọ̀ngbọ́n ni mo mọ̀ òye. Ṣùgbọ́n nígbà mìíràn o, ojú bá farabalẹ̀ dandan àrímú kedere. Èmi ni mo ń jáde, èmi ni mo gbájú, èmi ni mo wá ìsìnkú. Ó máa ń pọ̀ lọ́gbọ́n nígbà mìíràn o. Bí mo ṣe ń kọrin mi, bí mo ṣe ń kọrin lọ, bí mo ṣe ń kọrin lọ, tẹ̀ ń bá mi bọ́kàn bá lọ, tẹ̀ ń bá mi bọ́kàn bá lọ o. Ilé ni wọ́n ń gbé. Ọ̀dọ̀ ta ló ń gbé wẹ̀? Ìgbéyàbólú ló ń gbé. Tó bá yá kán ní sọ́kàwé kún. Tó bá yá kán ló kún. Èèyàn jẹ 68,000 ó jẹ́ wà láyé. Ó wà ẹlòmíì máa ṣẹ̀wọ̀n lọ́dún. Màmá kẹ̀mọ́. Ẹ káàbọ̀. Ẹ káàbọ̀ alálọ́mọ́jú lélẹ̀. Irú bí mo ti pàdé olórí burúkú máa yìí. Irú tẹ́nàntì wèrè wo mo gbà báyìí. Bàbá tó ṣùọ̀. Dídí wà.
bàbá ẹ̀yin tí mo lọ tí mo ń bọ̀ mo fọ́ fún yín bàjẹ́. tí wọ́n bá fi bímọ tó bá jẹ́ Dayo tí wọ́n bá fi cancel AYO tí wọ́n fi wọ́n síwájú ẹ̀ wàhálà àlùbáríkà ọmọ ni. Bàbá ẹ ṣé gan. ṣé wíwá AY mo dẹ̀ ṣe ń ro ọ̀rọ̀ ẹ̀ gan ní last 2 weeks mo ń bá lọ́ọ̀yà discuss ẹ̀. Bàbá kí ni mo ṣe? O lè ṣẹ́ mi tó bá ṣẹ́ mi I will deal with you myself because mo mú ẹbí ọmọ ni mo ní kó bá ń fi ẹ́ sí section 4 one page 4 báyìí no will me báyìí. Mo ní kó fi ẹ́ sí bí. Lórí ọ̀rọ̀ lẹ́yìn náà. You have done so well. Ọmọ tí mo like èmi rí ẹ kí n bí ẹ but bàtà wọn ti bí ẹ yẹn I let them go but I want to adopt you. Mo ti ní kó fi ẹ́ sí bí. Page 4 yẹn jìnnà sá àti pé gan-an gẹ́gẹ́ bí ọmọ táyé yọ́nú sí tí wọ́n pẹ́yìn náà yọ́nú sí mi. Tẹ bá yọ̀ǹda yàrá kan yẹn fún mi ó yẹ yín náà gẹ́gẹ́ bí òwú fún àtòwú dúdú kákan ẹ̀kan ní kí n má sanwó ilé kíkan máa gbá yín o kí n máa já yóò mi bí ìrà ṣúgà ó ti yẹ yín náà. Àbá ẹ̀ dáa kò ṣeé tẹ̀lé ni sórí ibi tí mo fẹ́ bẹ̀rẹ̀ ṣe mo ṣe gẹ́ẹ̀tì ilẹ̀ bíi pieces ni mo ti ní plan ẹ̀ máa bẹ̀rẹ̀ room self contain máa fi síbi ẹgbẹ́ sọ́kẹ̀wé bọ̀ báyìí ló máa face ẹnu ọ̀nà ẹ̀ máa face báyìí wọ̀nyí lórí òórùn. bàbá mo ló dà báyìí. àná dùn díẹ̀ kò ṣe kó dùn lọ títí gan. So bàbá ẹ mọ̀ mo dẹ̀ ṣe géèmù kan lánàá géèmù yẹn ó pẹ́pẹ́ gan-an géèmù yẹn jẹ́ mo dẹ̀ wò pé bàbá tó dá sí wa tó ń tọ́jú wa tó mọ iye ọmọ táwọn náà jẹ́ ń bẹ̀ nípa fún mi. owó náà àbówó lé. oúnjẹ ọmọ ni bàbá. díwọ̀n bàbá ò ní yàwé. Amen. ní agbára Ọlọ́run mi mọṣẹ́ tó ń ṣe o ẹni iṣẹ́ tó lè máa ṣe wọn ní mú ẹ ò ní rí wàhálà FCC not police not army not anything you are free Jesus name. So mo fún yín 2K in case tí owó ilé ò bá ti tè. No insurance cover insurance cover. Bàbá mo tún wo ni inú Man U àti Chelsea kí lẹ fi pa máa gbá lé mi. Man U àti Chelsea mi ò mọ Man U bó dẹ àwọn méjèèjì máa go nìyẹn Man U lè go kí Chelsea náà. Gogo nìyẹn. Gogo lẹ máa ń pè. Gogo náà ń pè. Ní tẹ́tẹ́. Bàbá ẹ gbà tó bá jẹ wàláì ẹ máa gbádùn. Wàláì tó o bá jẹ tó bá dé kó wá pa máa tó fèsì ọ̀dọ̀ ẹ̀. 66. That's very good. Too big. Ọmọ ìwà ló bá mi gẹ̀ẹ́tì ìyẹn wá. Kí ló ṣẹlẹ̀? Ó ní àjọ ọjọ́ tó náà tó náà lọ ṣe gbogbo ìgbà rẹ̀. Sẹ́fù tọ́ náà! Kí ló ṣẹlẹ̀? Ọ̀pẹ́ o. Olúwa ṣe. Ogun kọ́tí àjọ ṣe gógó. 2 minutes ló kún kọ́tí à. Ẹjọ́. Ó ti jẹ. Túnde pa iná ṣe ọpẹ́. 10,000. Ọpẹ́ o. Ọmọ àlọ́jọ̀ fún mo ti jẹ kiri ìṣá. Ẹjọ́. Àṣẹ iná wa ń débí. Àbúrò ẹ̀ ju ṣé kí n má gbowó àbí. Ẹ̀yin náà mọ ẹnu ẹ̀. Ọ̀rẹ́ mi ló ṣẹlẹ̀. Bí for Dayo, ọmọ ọpẹ́, mò ń fi ẹ̀mí bá ẹ̀rìn. Ṣé ìwọ náà ti wá rí pé sport bet dájú àwọn olótò yẹn lọ? Àlótò náà máa ń try fún wa. Inú mọ̀ pé ilé máa ń yá kíákíá báyìí. Gbàgbé sórí gbogbo àwọn games yìí, ó kéré bá tí wọ̀ta. Ṣebí ìwọ náà fún ara ẹ̀, ṣebí òun mọ́nítọ̀ ẹ̀. Àdúgbò ìtàn àbọ̀ báyìí náà. Sorry, let me tell you something. Sorry, àwọn games yìí. Ẹjọ́ ọ̀tá ni. All right, thank you. And action. Now, ṣe pé àwọn games yìí tó bá mọ àǹfààní tó ṣe fún àwọn youth wá sí
ọjọ́ mélòó sí gbọ́ pé bí okay wọ́n rọ̀ wọ́n já fóun gbà kò sí yẹn mọ́ nǹkan tó keep our guys busy gbòòrò rè. àwọn náà ti wá busy nìyẹn. wọ́n tó jẹ 10 kiri sí wọ́n àfi rẹ́ mi sí. wàá jẹ thousands wàá jẹ millions kó tó mọ̀ wàá lọ kọ́lé sí Lẹ́kì. ó lè má sí kọ́bọ̀ fẹ́ mbẹ́ ṣé wọ́n ti rẹ́ẹ̀dì àwẹ̀. Kí ló ń ṣẹlẹ̀? Wàhálà mi rẹ̀ kúrà. Èrò ti ń bá wọn yapa nílé epo ni wàhálà yìí. Wo èrò yapa kẹ́gì tí ń bá yẹn kọ́ ni kókó. Nǹkan tó jẹ́ kókó ni pé ká ti répo. A máa gbọ́dọ̀ ṣiṣẹ́ náà. A máa ṣiṣẹ́ mo gbọ́dọ̀ mú owó délé o. Èmùrè mo gbọ́dọ̀ mú owó délé o. Bùkátà pọ̀ ńlẹ̀ náà, ọmọ wà ní everybody wà náà, ọkàn lè máa jẹun náà. Ṣá máa dúró lásán tà ní ṣiṣẹ́ ni. Wépo lọ ló wépo lọ fèmí aláyé. Ìyá mi bó ṣe pọ̀ lọ́dọ̀ tiẹ̀ ló pọ̀ lọ́dọ̀ tèmi náà torí ẹ̀ mo ń ṣe wàhálà kiri. Ọdún èrò pọ̀ ń ta but tá a bá ní a máa rí owó nsìn tá a bá rówó ta kan Ọlọ́run ní jẹ́ a ṣe wàhálà lásán. Torí ẹ̀ mo ṣe ní ká repo lálẹ́ àná gbà tí a ti ṣiṣẹ́ tán. Èmùrè àná yẹn ó rẹ̀ mí pieces. Ó rẹ̀ mí gan iṣẹ́ àná yẹn pọ̀ mi ò yà lè repo kankan àti pé kí òun yẹn ti yapa jù. Ìgbà wo la fẹ́ délé ilẹ̀ máa ti ṣú náà. Èmi kàn lọ gbé bọ́dí mo lọ sùn tèmi o. Èmùrè lọ sọ́dọ̀ àwọn kọ́lá. Lọ sọ́dọ̀ àwọn kọ́lá. Ọlọ́run máa ṣàánú wa. Mo ń bọ̀ jẹ́ kí sáré ń bọ̀. Sáré ẹ láyé gbé bọ́dì. Àṣà ẹ máa ṣiṣẹ́ náà dì náà. Àdúgbò ara máa ṣiṣẹ́ ni. Agbọ̀n tán ó lòun gbọ́ngàn. Àgọ̀ máa gọ́jú ó lòun gbọ́ngàn. Sister, ẹ kú iṣẹ́. Yes sir. Báwo ni iṣẹ́? Ọlọ́run ṣe. Receptionist. Yes, hold on, mama. Kò tẹ́kẹ̀. Yes, ma'am. Sasha, mama, you listen. Ṣé yìí mọ̀ wọ́n? Customer. Customer. She goes to her. I know. It is well. Bẹ́ẹ̀ni mẹ́ta bá ń tayò, èèyàn kan ló máa jẹ́. Ṣé bí mo ṣe ń gbọ́wọ̀ nílé yìí? Tó sọ pé èké wà nílé iṣẹ́ ló ṣe ṣoṣoṣo kiri. Ṣé o dẹ̀ mọ̀ pé wọ́n ló súnmọ́ mi? Mo fẹ́ kó pe ọmọ tó kù ẹ̀. Àgàgà yìí Janet yẹn ṣé bí mo ṣe ń nàka aṣẹ́wó sínú ilé yẹn ṣì dá. Kó má tún nàka èké pé àwa là ń danú ilé là ń dá gbogbo àdúgbò rù. Ṣé o mọ̀ pé a máa ń ṣe mítìnì ìyàwó landlord gẹ́gẹ́ bí màmá cash. Àmọ́ bí wọ́n ṣe ń ròyìn inú ilé yìí mi láìkẹ́. Tẹ̀lékè yẹn mi. Ẹ kú àpérò. Ìyá Kẹ́mi. Mama cash. Èmi nìyẹn o. Mama cash. Èmi mà nìyẹn o. Mama K. Ìyá Kẹ́mi. Báwo ni? Báwo lọ́mọ? Àwọn dùn. Òun dùn ẹ wo. Oyè yín. Ẹ jẹun. Òní ìrànú. Ṣé rí àwọn ilé ìta ni wọ́n? Ó dì síwájú, wọ́n tún dì sẹ́yìn. Bó ṣe wà yẹn ọ̀dọ́kọ ni. Kò síbi tí ò kì í rìn sí. Ṣé rí bó ṣe wà yẹn? Ó máa jáde lójoojúmọ́, ó máa wọlé, á máa múra, á máa ṣe yìnyín. Àwọn ilé ń dún ọkọ. Ìyá Káyọ̀dé, kí ni mo ṣe ń sọ nísìn? Jọ̀ọ́, ṣé wà tí ìyá Kẹ́mi ṣe níjà ni? Ẹ wo àníjà, mo kàn ń sọ bó ṣe ń lọ fún yín, bó ṣe wà yẹn, ó máa gba bàbá Kàṣí mọ́ yín lọ́wọ́. Ẹ rí bó ṣe ṣe gbogbo ẹ̀ tó ń ṣe gbogbo ẹ̀ ní. Dáta ni mọ́ta ni lọ́wọ́. Bàbá Kàṣí, fìyẹn lẹ̀. Ṣé orí kì bàbá Kàṣí ọwọ́ tèmi ló wà? Ibi tí mo dẹ̀ fi sí kò sẹ́ni tó mọ bẹ̀. Kò sẹ́ni tó lè gbà mọ́ mi lọ́wọ́. Ẹ jẹ́ gba tèmi gbọ́ báyìí, à ń sọ fún yín ẹ ní ẹ lè gbá ẹ lè tún lọ nìyẹn. Àti ṣá. Àti Kẹ́mi. Oyè yín. Ẹ jẹun lọ. Ẹ wá ní kí ìpẹ́nu dé. Ìyẹ́ ìyẹ́. Sọ tèmi. Kí wọ́n má jẹ́ kí bí pààyàn kò sí nílé. Dayo. Ǹjẹ́ o mọ̀ pé bí gbogbo lè ṣe wà kò sí oúnjẹ kan tó kéré jù báyìí? As in no single grain of rice in this house. No beans, nothing in this house. Tá a bá tẹ̀ wá rí oúnjẹ jẹ, ṣe bá máa rí TV wò, a máa rí movie wò. Subscription, 0, nothing. And with this 100. Ó wá ní kí ló tún ṣẹlẹ̀ báyìí?
ṣé ó yẹ kí n máa sọ fún ẹ nǹkan tó ṣẹlẹ̀ kó tó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. wo sùúrù ló gbà ọ́ gbígbà bá ń gbà ní tá a bá gbà fún ìgbà tó ń gbà ní ilé ìsọ̀nìdẹ́ ní ìgbàgbé a máa ṣe sùúrù ni èmi náà ti sọ ìrètí nù ìrètí pípẹ́ mi ó ti ṣọkàn mi láàárọ̀. Ìgbà àbí ìgbà I don't even understand what you're saying. I don't know what you're talking about. Come pẹ̀lú gbogbo ìgbà tó rówó tó máa ta géèmù yẹn tó máa jẹ tí máa sọ fún ẹ pé let's manage these little resources we have. Ká fi sustain ìgbà tí famine máa wà a time like this o máa ní rọ wà ní wọ́n domi kan síwájú wọ́n tẹ̀lẹ̀ tútù tó yẹ ká fi stock oúnjẹ sílé òun ní sí kò sí anything nílé wọ́n ní tàbá tẹ̀ jẹ ọba àjẹbà kò sọ́ba kò sẹ́bà àrò jẹjẹ àtúrí fíìmù wo no subscription. O wá ń sọ ìgbà. Is that what we're going to eat? I'm fed up. I am fed up. O máa mọ́ yàfùyàfù tó bá ti jẹ géèmù tẹ́ntẹ́ntẹ́ wọ́n máa mọ́ yẹn bí pé o tún máa rí mi lọ́la. Like say ìwọ ló mọ gbogbo bí géèmù ìyẹn ṣe gbogbo kódì tẹ̀ bá kílẹ̀ má pé bí kò mọ gbogbo yẹn set bí kò di dandan fún ìpọ́n wa jẹ all the time. You spend as if you know tomorrow. You should always fetch water for the farming time. Just stop ranting. May I stop ranting? Wo báyìí kan ni wọ́n máa rí lọ ó kàn ń rò mí pé báyìí kan ni máa rí wọn lọ́jọ́ kan ọlọ́run máa gbọ́ àdúrà mi kò ní rí báyìí lọ ní rí bẹ́ẹ̀ ó dá mi lójú mọ̀ pé tọ́lọ́run bá wà lórí ìtẹ̀ situation mi máa change lọ́jọ́. Change mi ò pé 100 naira lẹ fún mi yìí. 200 ni mo fún yín 200 ní change yín. Change mi ò pé sẹ́. 200 ni ẹ fún mi ní 500. Ẹ rajà 300 mo fún 200. 100 naira rè. 200 ní. 100 naira ní ṣe bóun ní. Ẹ gbà mí 500 tẹ fún mi rè. Ẹ rajà 300 mo dẹ̀ fún 200. 100 naira lẹ fún mi. Ó tẹ fún mi náà. Ẹjọ́ kí ló ṣẹlẹ̀ báyìí? Kí ló fa igbó báyìí sá? Ẹ má bínú. Wọ́n rajà lọ́wọ́ mi. Ọjà 300. Wọ́n fún mi ní 500. Ẹgbẹ́ ló ní máa fún wọn. Ẹ máa fún wọn 200 naira. 200 ni mo fún wọn. Wọ́n bá yarí mọ́ mi lọ́wọ́ pé 100 naira ni mo fún wọn. Òun nìyẹn lọ́wọ́ wọn. Ẹ jẹ́ wo. Ẹ wo owó tó fún mi 100 naira lọ fún mi o. Ó ti yé mi. Owó Emefiele lélẹ́yìí. So 200 naira change. Òun lọ fún yín. Change tẹ máa gbà náà lọ mú lé lọ́wọ́. Agbọ́n máa gbọ́n tán o. Lọ́wọ́ máa ṣe o. 200 ni o. Ẹ má bínú. Àwọn méjèèjì o lọ́jọ́ ń jà ságbà o. Agbọ́n máa gbọ́n tán ó lóhùn lòún dandan. Àgọ̀ máa gọ́jù ó lóhùn lòún gbọ́n tán. Àwọn méjèèjì o wá ti gbàgbé. Torí ìlọ tí ẹ máa fojú rí gbà mí ó pọ́sibú kó dó máa ń ṣàn wálẹ̀ ṣé nígbà tó ń send kóòdù sí mi mo kàn wọ́n pé kóòdù rà dáadáa wọ ilé mo kàn ìgbín ẹ̀ bákan ṣùgbọ́n ló dín nǹkan gidi nsìn ó dùn mí gan ó dùn mí but ó yọ̀nà ṣá. Àlàyé tí ẹ ò tó tèmi bí mo ṣe dé terminal tí mo fẹ́ play game yẹn bẹ́ẹ̀ ni mo gbà mí láago o lè believe pé mi ò play game yẹn tí mo fi kúrò bẹ́ẹ̀. ẹ sì ní àtúntò nù because tabanika máa sọ bá ṣe fíò nípa kínní olóníkálùkù máa dàrú kò easy wọ́n wo nọ́mbà yìí mi gan rí pé ó dà wọ́n lé mi láti village wọ́n lé mi but then àwọn abáyọ̀ yọ ni ẹ jẹ́ ká bá yọ ohun tó jẹ tiẹ̀ àwọn náà máa jẹ ti dàgbà Ọlọ́run ṣe ti gbọ́ ṣe má wọrí ẹ ká jayé ìwà ká ṣe bá ṣe fẹ́ sí wàhálà. Babe, ṣó gbàgbé promise mi. Obìnrin àti owó ṣó ń fọ́ ni bọ́dẹ̀ ń bẹ̀ náà mi lè gbàgbé ẹ̀ ṣé get má wọrí everything tó bá tó béèrè gbogbo ẹ̀ máa ṣe kò yẹ. wọ́n ní jẹ́nu ìwádìí àrẹ kókó ẹbí ti wà àwọn ìwúrí níbẹ̀.
èmi àti ìyàwó mi ni a pè ìpàdé yìí. Bẹ́ẹ̀ni. So ọ̀rọ̀ tí a dẹ̀ pè yín fún ọ̀rọ̀ ilé yìí ni. Ilé yìí tẹ́ bá rí ẹ rí pé ọwọ́ ò kúrò lára ẹ̀ láti ìgbà tẹ́ ti dé. Ọ̀tá ajé ló máa ní kí la kọ́. Tẹ́ bá ti complain anything, kẹ́ tó complain gan mo ti ṣe, kẹ́ tó complain ilé mi ní ilé àti mo kọ́lé, mo ò kún di àárọ̀. Kò rí ọ̀dà rí. And tí mo lò it's not just ọ̀dà this test coat. Àwọn ọ̀dà olókùúta. Tẹ́ bá dé ọjà ẹ̀mọ tó jẹ́. So mo make sure pé alítẹ̀ náà bá tẹ̀ fẹ́ má lè jò wá kí lè tẹ̀ ń gbé kó lè pọ́n yín lé. Kí ló kọ́ wa? Point of let's go straight. Nígbà tí èmi àti ìyàwó mi tí a jókòó tá ṣe ìṣirò a rí pé a fẹ́ gbé owó ìkúrò ní ẹ̀yin tẹ́ wà ní yàrá kan náà ló pọ̀ jù. Tẹ́ bá dé meeting báyìí àwọn oníyàrá kan náà ni wà láwọn máa ń pọ̀ meeting but ó tó time lọ. So ilé yìí sin yàrá kan from 4,000 naira 10 san 48,000 lọ́dún ó ti di 96,000. Ní sùúrù jáde bó ṣe máa rí bẹ́ẹ̀ fi nǹkan sẹ́nu ni. Mi ò máa gbọ́rú eléyìí kẹ́. Ṣé fi nǹkan sẹ́nu ni èwo ni pé bó ṣe máa rí nìyẹn. Ṣé rí tẹ bá fẹ́ ṣe nǹkan gbà mí ẹ mọ nǹkan tẹ̀ ń ṣe o. Gbogbo nǹkan tẹ̀ ń ṣe rubbish ni. Gbogbo nǹkan tẹ́ ṣe yìí ẹ ń gbé ọkàn gbogbo àwa tenant ń gbóná ọkàn yẹn gangan ò ní balẹ̀. ọkàn mi ò ní balẹ̀. Sorry ẹjọ lánàá ọkàn ẹ ò ní balẹ̀ lánàá. Á dá padà fún ẹ. Ẹ wò ó ìyá báyìí lára mú yọ ẹjọ. Ẹ má gbàgbé ẹ má gbàgbé máa lo 3 months tó kú. Bẹ́ẹ̀ wọ́n wá bí àwa ìjà yẹn rè kẹ́lẹ́ tó kú. Baba Landlord ẹjọ torí Ọlọ́run. Ṣé sìmẹ́ǹtì ló wọ́n ní àbọ̀dá tẹ̀ fowó lé. Baba Landlord ẹ kọjú síbí ìyá. Ẹ̀yin lè wò ó sá kàtẹ wàá mọ̀ tí ẹ wulẹ̀ wàá parọ́ kàtẹ sọ pé orí ọkọ wò ló yẹ kí ìyàwó lè rìn láàka yìí. Ìyàwó ṣé ń wò bí apá àtòbò wọn kò sí ìyàwó yìí ló mọ ti fítámìn ewu ní gbogbo àwọn ọkọ túmù sí hàn kó rí wọn tún wá dúró àwọn ìyá Agbolu ẹwọkọ ṣé apá ń dùn ìyàwó kò lè bá yín fọ singlet yín kọmọ ni ẹ tún wá bọ́ra lẹ̀ wá rí bí ajẹ́ ẹlẹ́kọ̀ọ́ ẹwọ ayé pàlàbà bí pósítò bìtúárì wọn pe ẹ dákun sí nítorí pé ẹ wá kọ́lé alágbèéká ẹjọ́gún ilẹ̀ ni wọn pe bàbá yín tó filẹ̀ ilé ẹ̀fún yín gan kọ́lọ́n fi pẹ̀kún ẹ kó fi àkúnyà fún ọ́nù sàárè èpè ẹbú tó bá kù kọ́ fẹ́ yín ọmọ. Ẹ wò mo mọ̀ pé yìí fúnra yín ẹ ti sọ fún apẹ́ lọ sí ọ̀nà Èkìtì ẹ wà gbànà Ìjẹ̀bú Òde ẹ ṣe gbọ́dọ̀ wá pẹ̀lú ọwọ́ wa kì í dábọ̀ wá sí kùn gẹ̀rẹ̀. Àmì fàyà. Ṣé ìsúkú ìyàwó yín ẹ bá ń gbọ́ èmi lẹ́yìn ọkọ̀ bá sùn lẹ́ẹ̀kan. Ẹ rí gbàngbára ìyà. Ẹjọ Baba Landlord ṣé sìmẹ́ǹtì ni wọ́n fowó kún ni àbí ẹ ṣẹ̀ṣẹ̀ ra ọ̀dà tẹ́ wọ́n fowó kówó lé fún wa. Objection my lord. Objection kò ẹ lè sọ̀rọ̀ gidi. Lábẹ́ alága àti gbogbo ilé. Ṣé gbogbo kò tẹ̀ sọ̀rọ̀ àtàrà pátá gbogbo ẹni mo gbọ́. Ó dẹ̀ follow yín mo follow yín ṣó tí ẹ nìsín àmọ́ bí tá a bá dé yìí wọn follow yín fún àmì. Like that. You follow me, I follow you. Ṣé ẹ wà lórí Instagram? TikTok. Ṣé ẹ ti rí ibi tẹ́ sọ̀rọ̀ sí ẹ? Ṣé nígbà tí mo ti rí tẹ́bi kó bí àṣìwájú èmi sọ pé kò fẹ́ bàjẹ́ ẹ̀yin wá gbé owó láti 4,000 ẹlẹ́gbẹ̀ẹ́ tí 90. Ẹ ti gbọ́rọ̀. Olúwa ṣe wò ó. Mo ṣe iṣẹ́ ìyanu láti àjọ ìsìlẹ̀. Ẹ wò mo sọ̀rọ̀ mo ti gbọ́rọ̀. Mo ti gbọ́rọ̀. Olùlágbà fún mi. Ẹ wò. Aláwọ̀ bá bá yín fọ wàhálà. Ọgbọ̀ngbọ́n la fi ń tọmọdé gbàwẹ̀ ọgbọ̀n. Ọgbọ̀ngbọ́n ni mo mọ̀ òye. Ṣùgbọ́n nígbà mìíràn o, ojú bá farabalẹ̀ dandan àrímú kedere. Èmi ni mo jáde, èmi ni mo gbájú, èmi ni mo wá ìsìtú. Ó máa ń pọ̀ lọ́gbọ́n nígbà mìíràn o. Bí mo ṣe ń kọrin ni, bí mo ṣe ń kọrin lọ, bí mo ṣe ń kọrin lọ, jẹ́ bá mi bọ́kàn bá lọ, jẹ́ bá mi bọ́kàn bá lọ o. Agbọ̀n máa gbọ́n tán o, àgọ́ máa jẹ́ jù o. Àwọn méjèèjì o lọ́jọ́ ń jà ságbà o. Bàbá Fúnkẹ́, níbo ni wà á ti fẹ́jọ́ lọ? Láyé ẹ̀ mo ti sọ̀rọ̀ má gbà mí mọ́ tó bá ń sọ̀rọ̀ èmi ló ń bá sọ̀rọ̀ èmi lọ́kọ ẹ̀.
láì kí n má gbẹ̀ ẹ́ mọ́ mo níbo ni wà á ti fẹ́ jọ ló ti sọ mí lẹ́nu nínú ilé náà wọ́n ti ń tẹnu bọ́lẹ̀ pé wà á ti fẹ́ lọ́jọ́ jáde. níbo la jọ jáde lọ mo bọ́ mọ ní bus stop mo dẹ̀ gbà jókòó sórí ọ̀kadà o kì í gbé e délé ìyẹn lè wá gbà mí nígbà bus stop nìyẹn lóhun ká wà tiẹ̀. lórí bẹ́ẹ̀dì àbí kí ló ń ṣe wúmà yìí domestic violence ló ń ṣe yìí o èmi ò láìkẹ́ o. sọ́bi tí wà á ti fẹ́ jọ lọ fún mi yẹ́ ń wá sọ́bi tí wà á màá ti fẹ́ gbà jọ lọ. ojú ẹ o àwọn ọ̀láìkọ́ndé máa bẹ̀rẹ̀ orí burúkú ni o èmi ò láì gbogbo nǹkan tó ń bẹ mi fà yìí o èmi ò láìkẹ́ o. má bà mí sọ tó bá wúwo online wọn ò ní sọ̀rọ̀ sọ́bi tí wà á ti fẹ́ jọ lọ fún mi torí yẹ́ ẹ̀ ti yíyẹ́ òjò ń gbádùn. òun kọlù mi ò máa gbà ojú ẹ o. òun kọlù ẹgbẹ́ ojú mi sọ́bi tí wà á ti fẹ́ jọ ló ti sọ mí lẹ́nu nínú ilé kí ló ṣẹlẹ̀ ṣé mi ìtẹ́ lọ́rùn bàbá Fúnkẹ́ torí mú àyè. bàbá Fúnkẹ́ kí ló ṣẹlẹ̀. kò sí wàhálà ọwọ́ mi rí lókè. kò sí wàhálà kí ló fẹ́ gbọ̀ngàn lọ́dọ̀ mi. máa lù mí. sọ́hun tó fẹ́ lọ́dọ̀ mi alábòsí ni bó ṣe máa ń ṣe nìyẹn. Gist lover bó ṣe òun máa wò ń wá ṣe nìyẹn dẹ́kun owó wà dẹ́kun owó wà domestic violence ni dẹ́kun owó wà. èmi ò ní fọwọ́ kan. kò ní kó wálé màá tún máa ṣe fáwọn ọmọ máa ṣe fáwọn ọmọ. ẹ̀yin mi ló fi gbá rin. kí ni tí màá fojú ẹ rí máa fojú ẹ rí máa ṣe mí lè ṣe wàá gbá mi lọ́gà máa lù mí èmi wàá gbá mi lọ́gà. ẹ ń wò ó sí o tí bá gbá ojú ẹ̀ sí wọ́n máa pariwo òṣì. èmi ló ń lù mí látàárọ̀ ní báyìí this domestic violence wọn ò ní rí Gist lover dẹ̀ ń wò wá ó ń wò wá báyìí sí kò sọ anything má wọrí máa kó òun lé fún ẹni. iye ọkọ mi ẹ kú ìjókòó. ẹ ra mà. ẹ ra àwọn ọmọ yín kọ́. ó wà. ẹ kú ìtọ́jú wọn. yes ma. ẹ tiẹ̀ lo cream tí mo fún yín. ẹ wo ìtẹ̀ ń sọ̀rọ̀ cream ló bá mi báyìí ọ̀rọ̀ cream ò bá mi o. kí ló wá bá yín. ẹ wo ọ̀rọ̀ cream ò bá mi o ọ̀rọ̀ cream kan ló bá mi báyìí o náà mo wá ṣàlàyé fún bọ̀dá mi o mo wá ṣàlàyé fún ọ. anyway oúnjẹ yín ò ní pẹ́ jiná kẹ́ tó sọ̀rọ̀ tán pẹ̀lẹ́ ẹ̀gbọ́n yín màá wá sẹ́ẹ̀rì yín. ẹ ṣe mà. babolóyè ṣé kí n bá yín gbégbé tí mo yí látàyè wá. ẹ jẹ́ ní tì ṣé yìí ń dáyẹ̀tì. mo ń dáyẹ̀tì. ẹ̀yin dẹlẹ́mọ. ó kè yọkọ mi. ẹ ṣe mà. ìgbà tó sọ pé kì í ṣẹ̀bi tèmi ni. ẹ wo bọ̀dá mi kì í ṣẹ̀bi mi bí mo ṣe sọ ò kì í ṣẹ̀bi mi o. nígbà tí òun ṣẹ̀bi ẹ̀ kí ló dé tí wọn náà yín dúdú fún un. ẹ pé bọ̀dá mi- gbogbo ọmọ tó ń ṣu kalẹ̀ bí àfihàn èèyàn tó fẹ́ ní pupa báyìí ó ti rò bí pé mixed breed ló máa jẹ́ tó bá jẹ́ pé ọ̀sán lẹ̀ ń ṣe eré lọ́kọláya tó bá jọ̀sán ẹ fi sálẹ̀ lóru wàá lè bí dúdú fún inú àlè dùn. nǹkan tó pọ̀ sí mi lára náà ni mo pọ̀ jáde dẹ mọ́ mi o mi ò ṣoníranu o mi ò ṣoníranu o èyí náà bọ̀ mi ò ṣoníranu o. ọ̀dùnmá tó fi ṣe lára bẹ́ẹ̀ ni bọ̀dá mi o wàhálà yìí tẹ̀ ti sú mi kòkò ń rìn káàkiri ni mi ìwọ̀n bí tí mo fẹ́ ká àwọn ọmọ yẹn sí mi ò dẹ̀ lẹ́nu mi ó ti sú mi bọ̀dá mi ó ti sú mi. ẹ lọ sórí òkè tó lọ bọ́lọ́hún ẹ sọ̀rọ̀ ẹ wò ó ti sú àbí mi tí o. bọ́lọ́hún ló fún ẹ lọ́wọ́ ọmọ yẹn. ẹ wò ó. bọ̀dá mi ẹ̀yin tẹ́ tún jẹ́ gbọ́n mi ẹ̀yin tẹ́ tún jẹ́jẹ́ mi òun lè tún sọ̀rọ̀ báyìí ṣé mọ̀ mi mọ́ ni. bọ̀dá mi ti fẹ́ lọ mi o ẹ̀yin lọ́dẹ̀ bọ̀ ojú ẹlẹ́dẹ̀ ọkọ mi lọ́dẹ̀ tó. ó tí ì dórí òkè ọlọ́run ló máa. ẹ lọ mi bọ̀dá mi. ẹ̀yin ṣe ti wá sùn lọ báyìí. jọ̀ọ́ níbo ló gbà lọ látẹ̀kọ̀ mo ti pe nọ́mbà ẹ títí o ò gbé níbo ló wà. ṣe bí yàrá gàjí ni mo wà èmi àti gàjí àti ìyàwó láńlọ́ọ̀dù ẹ kú mọ̀ pọ̀ rẹ̀ níwá ọ̀rọ̀ là ń sọ. yàrá gàjí ṣé bí mo sọ fún ẹ pé kó o má máa wọ yàrá àwọn ọkùnrin bíbá ẹ mọ́ kí ló ń ṣe ẹnu yàrá gàjí wá mò ń sọ fún ẹ o mò ń wọ̀nù ẹ gidi o má jẹ́ rí ẹnu yàrá ọkùnrin o kí ló fẹ́ fa gbogbo yẹn náà. ó dà pé o fẹ́ kí n gbọ́ ìjà o. ìjà bá wo kí ló ṣẹlẹ̀ ṣé gàjí wá jẹ́ ọkùnrin ni ṣé bóbìnrin ni gàjí ẹ̀yin lẹ mọ̀ póbìnrin ni. gàjí ò ń ṣọkùnrin ṣé tó bá tú lẹ́sìn kò ní yẹ̀wò onígàjí ò ń ṣọkùnrin kò ń ṣọkùnrin àbí. ó ṣe máa túlẹ̀ tó máa yẹ̀ mí wò tó bá tẹ̀ ti rí mi gan dúdú nǹkan tó wà lára ẹ̀ àti domi mọ́ lára. domi mọ́ lára gbàgbé mi yẹn. láìkẹ́ o mo ti sọ fún ẹ mo ti máa ń wọ̀nà ẹ tipẹ́tipẹ́ gbogbo yín ẹ ti láìkẹ́ kejì nínú ilé ẹjọ́ wẹ́wẹ́ ò sì káàkiri inú ilé ẹ̀ múra yín méjì mẹ́ta àtọkùnrin àtobìnrin tí ò bá tẹ̀ jẹ́ pórí gàjí náà ó pè orí ẹ̀ tó pa yẹn ó dà ń pé ọpọlọ ẹ̀ ó ti fá ẹ máa rojọ́ òṣìnú ilé òfin mi lẹ́sìn bí má jẹ́ ń bẹ ẹja má jẹ́ ń wojú ẹ o àìníṣẹ́ lọ́wọ́ ló dẹ̀ ń yọ ẹ lẹ́nu.
ṣebí káyé yín lè dá náà ni nítorí náà ní ṣé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú company àwa tá a mọ̀ nìyí tẹ́ bá gbọ́ nǹkan tó ń pè ní ìwé àwa là ń múwèé àwa là ń mẹni tó ń wọlé ní aago 1 òru àwa là ń mẹni tó ń jáde láago 2 òru a gbọ́dọ̀ mọ bó ṣe ń lọ ni ká lè mú ìwé lẹ̀. ọ̀rọ̀ ẹ ti yé mi ṣebí torí pé mi ń struggle mo ń lọ káàkiri látàárọ̀ mo ń dé lálẹ́ ni kálíwọ̀ náà ń jáde ni o ò ní máa sọ nǹkan tó ń sọ yẹn bùkátà gan ó ti fẹ́ ṣòkè mi kọ́ ló ń ṣàánú mi kéèyàn ṣe èrò owó kó gbalé gidi. ọkọ mi ó máa ṣe wàhálà nítorí mi náà ni. ṣé wo lè ṣiṣẹ́ nítorí tèmi o lè kú fèmí kémi máa jayé lọ bẹ́yìn obìnrin ṣe máa ń sọ nìyẹn ẹ̀yin tẹ́ máa sọ di ará abílẹ̀ ń wá jáde nítorí ọ̀rọ̀ mi kí gbogbo ẹ̀dá jù báyìí lọ́kọ́ akúrò ní yàrá kan èmi nìkan náà ni màá ṣe wàhálà lọ látàárọ̀ dalẹ́ ẹ̀mówó oúnjẹ wá ẹ̀mówó gbá èmi ni owó àwo kò sí nǹkan kan tó fi ń sọ̀pọ́tì. ṣé yẹn ni má ti torí ẹ̀ jáde má lọ sọ́dọ̀ grandma lọ́la má ti torí ẹ̀ jáde lọ́la má lọ sọ́dọ̀ wọn. ṣé bó ṣe yẹ kí n wà ní. òun náà mò ń jáde mò ń tinú yàrá kan bọ́ sí yàrá kan náà. ìyẹn lọ́dọ̀ àfà àbọ̀dọ̀ babaláwo àbí ọ̀dọ̀ àwọn ìyá mi ọ̀dọ̀ àwọn ìyá mi tó máa lọ fàyà dí pé ọkọ ẹ gbọ́dọ̀ lówó lọ́wọ́ ọkọ ẹ gbọ́dọ̀ ṣoríire o. ó dà má bínú má lọ sọ́dọ̀ ìyá mi má lọ sọ́dọ̀ grandma. Lọ́dọ̀ grandma lọ́dọ̀ grandma là ń sọ ṣètò tó bá yá sí wa sọ pé ó já. ṣé mo wá jáde. o lè jáde torí ọ̀rọ̀ mi. ṣe bí mo ti sọ fún ẹ pé màá jáde lọ́la má lọ sọ́dọ̀ grandma náà. má lọ́dọ̀ grandma ó wà lára ẹ̀ mú mi lọ lé alájò kéèyàn tiẹ̀ kúrò nílé. wo má wọrí a máa kúrò lágbára ọlọ́run nǹkan tó lọ́nu lé gbogbo ẹ̀ láàmú àwa tó yẹ pé ìwé ni wá. ẹjọ́ kí ló tún ṣẹlẹ̀. lóní náà ti tọ́ lóní ọlọ́ládé ti Alia baby how are you. ṣé àti Janet wà ní. Janet o. àti Janet tó ń gbé báyìí. olóṣó ló wá rí. wọ́n sọ pé kí n wá lẹ́yìn pé àwọn fẹ́ kọ́ mi ní àwọn kankan nípa sùn. gbogbo nǹkan tí Janet lè kọ́ ẹ láyé style kó dẹ̀ ní dáa fún lóye burúkú ọmọ ó fẹ́ kọ́ ẹ kí ló náà ń fẹ́ kọ́ ẹ. Janet ò ní iṣẹ́ kò lábọ̀dé ó lè ti mo mọ̀ tó ní everybody ló mọ̀ kò dẹ̀ lè kọ́ ẹ ọlọ́run ní jẹ́ kó rí rẹ̀ tó máa fi kọ́ ẹ ní ntí Janet mọ̀ kò ní kọ́re kan tó mọ̀ tó fẹ́ kọ́ ẹ Alia. màá dẹ̀ rí dáàdì ẹ̀ yóò tó bá wọnú kọ́mpáàdì bóyá wá kí mi àbó wá kí àwọn ọ̀rẹ́ ẹ̀ ìjọ ti ń bá rí ẹ lọ́dọ̀ Janet nítorí ẹ̀ máa rí you go explain tire now go. dáàdì ẹ̀ gan kí ló ń ṣe lémùrè kí ló ń wá kiri tó ọmọ ń jáde létí ọmọ fẹ́ kọ́ olóṣó Janet kò ní dáa fún ẹ láyé àwọn tó láyé wọ́n máa rí jẹ́ ti ẹ lọ́rùn ni olóṣó plus olóṣì. bàbá cash. ta ló mú yín bínú báyìí. tí ìgbèrè ọmọ olóṣó plus yìí ni tó bá rí n tó ṣe ọlọ́dẹ máa mú ẹni. mo yé ètì ẹ̀ bàjẹ́ ó máa ń irritate mi. wàláì èmi àti àjọ ètì ẹ̀ mi ò kó bẹ́ẹ̀ iṣẹ́ ló ń ṣe mo ètì ẹ̀ tó ẹgbẹ́. ṣípẹ́ yẹn gan ètì ẹ̀. I don't like her I don't like mo fẹ́ rí. ìdí ẹ̀yẹn gan mo tiẹ̀ máa ìdí ẹ̀yẹn ò tiẹ̀ ń ṣe nǹkan tí yàn lè máa wò. ṣé ó ní ìdí ni. ṣe ìdí yẹn rí dáadáa. jọ bá mi gbé kí ẹsẹ máa gbọlé fún ayé náà ṣe ní eléyìí mo lè má gbé eléyìí fún yín but máa bù fún yín lára tinú pálí. láìkì ìṣàkèrè bù fún mi bù fún ọ̀la kèrèké ló bá jẹ ká ṣe bẹ́ẹ̀ jà bá mi gbé gbogbo ẹ̀ you are a big boy now you are a big boy now. jíwá bọ̀ o ti fẹ́ máa change o. ẹnu mi ò change àmì ò change ẹ má wọlé tí bá ti wọlé máa bù lára eléyìí máa fún mo máa ń láìkè tó ní flavour àmì aroma suya yẹn. eléyìí níyọ. God bless you. náà ṣe kí wọ́n bẹ́ẹ̀ èlò ní 10 kg tó lè gbé. kò ní dáa fún ẹ ojúlẹ̀ tó. Ọlọ́run jọ ẹ́ ṣé wọ́n rò pé wọ́n á tún gbé fún wọn bó ṣe máa ń gbé fún wọn ni. Yes now because landlord ò lè máa jẹ àjẹfẹ̀yà kí tenant ó máa jẹ pọ́npílá Ọlọ́run jọ ẹ́ kò gbé wọlé mo ti ń wọ ẹ̀ náà kó mo rò pé máa gbé fún wọn. kò wá sí nǹkan tó le tó yẹn mélòó lẹ́rù ó gbàgbé nǹkan tí wọ́n gan ni bó jẹ́ bí 75k kan ni èmi dẹ̀ fáwọn boys níbi 15k wọ́n fi ṣàyẹ̀ àwọn náà máa ṣàyẹ̀ fún mi tó bá gbowó. Come of it there you go again o tún fún wọn ní 15k nínú èlò ìwọ̀nba owó èlò ẹ̀ka ara fi manage little stock sílẹ̀ mélòó lè ń sìgbà mélòó lè máa fi tán tó ẹ̀ka fi máa manage ara wa. ìgbà tí ìràwọ̀ jẹ́ 100k tó kú 30k sílẹ̀ ká fi jayé
ṣe èmi ò lè sọ fún kókó owó yẹn lọ lé gbà yẹn inú owó yẹn kọ́ ni kọ́ mo ti gba 5k ó mo gba 5k lọ́wọ́ rà lọ́jọ́ yẹn tí mo kó wá nílé tí o ti kọ́ bọ̀ lọ́wọ́ wa. ẹ bọ̀ bá tiẹ̀ sí fún wọn bí 5k ó bá máa kó bí 15k yẹn. ó ti yé mi èmi tí ó rí mi ò pé tí mò ń sọ oye tí mo gbà fún ẹni má wọrí màá send bí 10k account ẹ kò fi ra wọn. mo jẹ́ kó pé 20. ó ṣe pé ní 30. jẹ́ kó pé 20. ó ti yé mi kẹ́rù wọlé jà. àbújọ máa padà mọ́ 20 ọ̀hún náà jẹ́ kó pé 20. tó bá ti oúnjẹ báyìí náà máa ń ó wà lára ẹ̀ kí wọ́n ló wọ. gbogbo ẹ̀ náà àjàdùn jẹ́ sí. yóò ṣe tèbí wọn náà ló ń jẹ fún. bó ṣe kàrà mọ́ ẹ̀wú. jẹ́ ìbéèrè tèbí wọn ló ń jẹ sáyà ìwọ náà ló ń jẹ fún. ó jẹ́ fún orí ọmọ ẹ̀ kó mo ti kú ẹ ní. ga ọ bẹ́ẹ̀ ṣe ń kú. èmi ni mo ní mo fẹ́ rí gbogbo yín àwọn Yorùbá dẹ̀ bọ̀ wọ́n ní èèyàn ò kí ń kéré ń dín nǹkan ẹ̀ in case you don't know mi ò jogún léyìí o mo ralẹ̀ mo kọ́ fúnra mi ni o mo sanwó foundation mo sanwó linted mo sanwó roofing gbogbo everything tó yẹ kí n ṣe mo ṣe so tí n bá wá kọ́ léyìí tí mi gbowó lọ́wọ́ anybody tí mo wá gbà yín sílé gbígbà yín sílé in the first place mo ń ṣe yín lóore ni o ẹ lè fi pé ẹ̀ ń sanwó mo ń ṣe yín lóore ni o so by that ẹ̀ẹ́dẹ̀ mọ́ tí mo fi pinlẹ̀ léyìí nígbà tó máa ṣe foundation léyìí. àwọn Christian wá bá mi ṣe foundation bíi wọ́n dẹ̀ fi oyin sí orígun mẹ́rin bíi kó lè máa dùn fáwọn tó bá wọlé so that anybody tó bá ti kó wọlé ẹ máa gba bí kó lọ léyìn ẹni tó bá kó jáde mi tó lọ rẹ́ǹtì lẹ́ńbò mi ayé ń ṣe ni o. gidi. ẹ má wàá fi nǹkan òṣìbá ilé yìí jẹ́ fún mi ẹ ti sọ bí di mòńtẹ́ ẹ ti sọ di mòńtẹ́ ilé aṣẹ́wó mi ò fàṣẹ́wó mi ò fọlọ́ṣọ́ bí mi ò fẹ́ onínàbì nínú ilé yìí even if I go to do it ká ṣe díẹ̀díẹ̀ tí ti pọ̀ jù olóṣó ó ti pọ̀ jù. Baba landlord, I no understand wetin you dey talk about. Everybody know say this olosho work na my hustle. ó jẹ́ṣẹ́. Then na away match I dey do wetin you come dey talk I no understand abeg. mo bínú ṣé wọ́n bọ́ wí ni torí òun lo wíìgì táyé olùkọ́ tó fi ṣe fíìmù abẹ́rẹ́ fíìmù kúyẹ̀ àbí kí ló gbé sórí tí wọ́n wò gbogbo ẹ̀kẹ́rẹ́ tó dàbí ẹni tí lò mọ́ ti fi tá mi yìí àbáṣọ òye jẹ́ wọn ni ọwọ́ akó ní òkè kàtọ́ra. Abeg, it's okay. Abeg, I no talk to you. mi ò bú abilékọ ń lo pampers. Thank you. tó tiẹ̀ bí mímú ju gbogbo àwọn wíìgì ó lè kú tí wò lè gbé orí. Ṣé bó fọ́ fún? ẹyin tá à ń sọ rè báyìí nìsín ṣé a máa torí pé ó máa sọ ká má sọ̀rọ̀ lórí property mi báyìí. ó yà wá lẹ́nu. nígbà tí mò ń sọ ṣé olóṣò tiẹ̀ jẹ́ tí èèyàn mú yan gan tó dúró open lè bá tó ní na wetin I dey do wetin I dey do bọ́ kò sí padà ìwọ ló lára ẹ máa ṣe tó fẹ́ ṣe. God bless you. ẹ̀yin ìyá Kẹ́mi ọ̀rọ̀ kan ẹ̀ àti Akáyọ̀dé. bẹ́ẹ̀ ṣe sọra yín di portable àti kí ló kọ wèrè pupa tí bí tán náà fẹ́ jà wọn fẹ́ para wọn mi ò ní kẹ́ má jà o èmi ò ní ẹ má jà o ẹ má jà nù léyìí ni o first time tí màá gbọ́ tó máa ní èèyàn jà ní abẹ́ upstairs tó ń affect àwọn tó ń gbé lókè òkè ló máa affect ìsàlẹ̀ ẹ má jà bí ẹ má da òkè rúlùgbùlùgbù ṣé ẹ fẹ́ pa mí ni ṣé ẹ fẹ́ pa mí ẹ kúkú fọ̀bẹ sí mi lọ́rùn kẹ́ pa mí ẹ má jáde léyìí o ìwọ dẹ̀rẹ́ ńgbà tó fẹ́ wọlé Àbújá ló lọ́kọ̀ ẹ wà. Ọ̀gá ti sọ Àbújá sẹ́yìn àárí Àbújá ẹ̀dì ní orí ọkọ̀ ẹ̀dì sí. Tówó ilé àbádà ti di ìgbàgbó yìí. Bẹ́ẹ̀ni mo sọ fún ẹ. Tó gbogbo ìjà òbí I don't want any problem in this house. Mi ò fẹ́ problem rárá. A máa fi kan yanjú àwọn ọkọ̀ sọ́wọ́lé, wọ́n sọ́wọ́ náà, wọ́n ṣe kíní kan, wọ́n gbọ́ lóṣù, wọ́n ń jà. Ṣé fẹ́ pa mí ni? Ṣé fẹ́ ẹkún kún bàbá sí mi lọ́rùn? Ẹkún kún pa mí. Ọ̀ lè pọkàn mi ẹ̀ tí ẹ̀ nípa. Ẹ wò ó. Inú tèmi ti ẹ̀dùn bẹ́ẹ̀ sọ pé gbogbo wọn máa jáde yẹn torí èrè tèmi ni ṣé àmọ́ pé kankan tẹ́lẹ̀ náà mi máa ń gbàgbé mẹ́ta mi máa ń gba commission ó fi bẹ́ẹ̀ mi ni. àwa yíyan Ọlọ́run wa àwa ń jẹ́wọ́ rẹ pé ẹ̀yin lolúwa. Màámi, church kan la wà, tenant meeting la wà náà. Tenant meeting la wà. Kí ni tẹ̀yìn ìbàyí ìyá mọ́ ń kẹ́ gbogbo ara jọ ń kẹ́ ẹjọ́ tó lọ ní tí mò ń sọ kò múrin dání mò ń sọ pé wọ́n ń jà yẹn la fẹ́ yanjú ó ti yẹ yín ẹjọ́ tó ẹ máa ẹ rí máníjà yín kẹ́ tó máa á lè máa san tán sọ. sọ̀rọ̀ sí ìyá ẹ̀ létí lọ́wọ́ bí wọ́n sọ. tí ọ̀rọ̀ bá wà ẹ̀sọ́ tí ó bá sí ká parí ìpàdé yìí. Láàrín ẹjọ́ ṣé a lè parí méjì.
Déwà. Abeg o, Baba Landlord. Owó la tún rí gbọ́. Olóṣù adìẹ tó fẹ́ yé yín. I get wetin I wan talk. Mama fi di irú mi lọ. Kí ló tún fẹsẹ̀ tí? Arúgbó adìẹ fẹ́ yé yín. À ń gbọ́ yín ò yá. Ẹ jọ̀ọ́, gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ wà nílé. Àtàwọn tó wà ńlá àtàwọn tí ò sí nílé. Àtẹ̀yin ìyàwó tẹ́ ń pè mí láṣẹ́wó tínú yín dùn. Tó bá jẹ́ pé a rí ọkùnrin tí ò tí ì mú ọyàn yìí tàbí tí ò tí ì dé bírí tàbí tí ò tí ì fọwọ́ tẹ ìdí yìí ilé dàrú kó dìde kó náwó sókè. Jésù, I can't find that. Ọgbọ́n mi ilé ṣe fẹ́ já mi lọ́wọ́ ni. Bàbá Fúnkẹ́, ṣùgbọ́n ohun tí Janet wí. Janet wo Janet tájọ́ ń gbére lóní gbogbo ọkùnrin nínú ilé. Janet Jackson. No, Janet Jackson ni mo bẹ̀ sọ, Janet kan náà. Ẹ jọ ṣé pẹ̀lú bàbá yẹn jáde. Ẹ jáde. Ẹ jáde. Mo jẹ́ ìgbà. Àbí pé mi ìgbọ́rọ̀ ẹ̀rì. Wàhálà máa ṣẹlẹ̀. Kí ló ṣẹlẹ̀? Kí ni ò ṣẹlẹ̀? Kí ni nǹkan tí ọmọbìnrin yẹn sọ ní mítìlẹ̀kọ̀ yẹn Janet? Sọmọ lórí burúkú ọmọ olóòrùn yẹn. Ṣo súnmọ́ tó fi mọ̀ pé ó rùn ni? Tọ́lú máa kọjá lẹ́gbẹ̀ẹ́ Janet náà pọ̀ Janet ń rùn. Ó sọ pé ọkùnrin tí ò bá bá oníkan pọ̀ rí kó jáde. Kò sẹ́ni tó jáde. Landlord ò jáde. Àwọn tó kù jáde. Ṣé kí n máa fún pé mo wọlé àdàndà ò ní? Èmi ò dẹ̀ jáde náà mo rà. Kọ́mọ fi tí o gbọ́ nǹkan tó ń sọ ni, wọ́n dẹ̀ gbọ́ nǹkan tó ń sọ náà. Mo ń sọ̀rọ̀ òpònú àbí. Èmi ò mọ̀. Ìgbà tó sọ wípé ọkùnrin tó bá bọ̀ wípé òun ò tí bá òun lájọṣepọ̀ rí nínú bọ́ọ̀lù yìí kó jáde kó wá fọwọ́ ẹ̀ sọ̀yà. Ọmọbìnrin wà kábùkù. Ojú ló gbójú. Wà kábùkù. Mo ní bẹ̀ bó ṣe kọ́ pẹ̀lú yín àbí àbó lórí bùkù gan náà. Bọ̀kílẹ̀ tó jáde pàtó òun kò ṣe. Bó ṣe máa jáde. Kò ṣe ní jáde. Bó ṣe máa jáde. Ọmọ yẹn ń ṣe spẹ́ẹ̀kì ọmọ tó gbé ìdí ẹ̀gan ìdí gbogbo ìṣẹ́ gbàjàgbàjà gbogbo ọmọ tó gbé àbàṣà ni kí mo fẹ́ máa fọ́rọ́ mọ́ ẹ̀ ṣe. Àbàṣà ni. Ìdí ẹ̀ rùn. Báwo ló ṣe mọ̀ pé ìdí ẹ̀ rùn? Mo má jà mí lásán jáde kó sì jà. Báwo ló ṣe mọ̀ pé ìdí ẹ̀ rùn? Dayo máa pa mí lé. Báwo ló ṣe mọ̀ pé ìdí ẹ̀ rùn? Báwo ló ṣe mọ̀ pé ìdí ẹ̀ rùn? Báwo ló ṣe mọ̀ pé ìdí ọmọ yẹn rùn? Báwo ló ṣe Dayo ọkọ tó ṣe yóò dá o. Ní tẹ̀lé sùúrù náà ṣé bí mo ṣe kú tó yìí ṣé kò tó ni? Kí ló wà lára ọmọ yẹn fún Brian Afla? Wọ́n fi mí sílẹ̀ wá nǹkan tí màá jẹ fún mi. Ọmọ tó ń rún ọmọ tó yẹ pé ọmọ ẹ̀gbọ́n ò dúró re. Gbogbo ìdí ẹ̀gbọ́n kò ń ṣe tó sọ̀rọ̀ dáadáa. Báwo ló ṣe mọ̀ wípé ọmọ ò dúró re? Kí ló ṣe? Kò yé mi lẹ́ẹ̀kan nǹkan tí bàbá Landlord tó ń sọ kò yé mi dáadáa. Ṣé o ní ká kó jáde ni? Àbí ó sọ wípé òun fẹ́ fowó kówó ilé torí kò yé mi. Màámi, ẹ ṣàmọ ọmọ Janet yẹn tó nídìí ńlá Janet olóṣó tó nídìí tó lọ́yàn. Òun ló sọ wípé àwọn ọkùnrin tó bá wà nílé tó bá dára wọn lójú pé wọn ò tí ì fọ́ ọkàn yàn wọn rí àbí wọn ò tí ì tẹ̀dí òun rí àbí tó ò tí ì débẹ̀ kan náà wọ́n sókè kò sẹ́ni tó náà wọ́n sókè o. Bàbá Landlord gan-an náà wọ́n sókè. Màámi, gbogbo ilé ti bàjẹ́. Orí mi àwọn. Kékeré kan ilé dàrú. Kí ló ṣe? Kò sí kankan mò ń sọ fún màmá mi nǹkan tó ṣẹlẹ̀ láàrin gbogbo yín pẹ̀lú bí Janet náà bẹ́ẹ̀ ṣe bá Janet sùn. Ẹ̀yin náà ṣe bẹ́ẹ̀. Èmi ò ṣe o. Èmi náà wọ́n lọ pé ẹni yìí ẹni Ọlọ́run ni bí mo ṣe ń wò ó kò lè sọ̀rọ̀ ẹnu ẹ̀tọ́ débi kó máa sọ pé òun fẹ́ bá obìnrin sọ̀rọ̀. Láyé. Ìyá ẹ pẹ̀lẹ́. Ẹ wá máa lọ mo ń bá màmá mi sọ̀rọ̀ lọ́wọ́. Kò sí wàhálà òun là ń sọ lọ́wọ́. Ọkùnrin láì ṣòbìrì ó dẹ̀ yọ fòkì síta. Èké ni bẹ́ẹ̀ ló ṣe máa ń ṣe. Màámi inú ilé yìí ó ti bàjẹ́ gbogbo wọn fún Janet. Inú ọgbà mi ṣe tí wá di agbolé olóṣó. Agbolé olóṣó ni tẹ́yìn gan àìbáyìmọ̀ tẹ́yìn gan bá aṣọ àtẹ́bájọ́ ọkùnrin Janet gan adùn yín ẹ ṣàmọ́. Kí ló ṣẹlẹ̀? Ebure. Jẹ́ ìpẹ́ padà àti lọ ọ̀dọ̀ mẹkáníìkì dáwà. Ìyá Pọ́ndé. Kí ló ṣẹlẹ̀? Ó máa tójú sí mi. Kí ló ṣẹlẹ̀? Wọ́n ní ẹ́ńjìn àwọn ti gbé sí tẹ́lẹ̀ pé kò wá òkè làwọn tó ṣe yọ. Òun náà tún bá fa yìí o. Àlàyé tá a fẹ́ bá kẹ́rù ló ti dé bíbá. Òun ló ti wà bíbá yín sí ẹ̀ tí ṣe mọ́tò tán. Kí ló ṣẹlẹ̀? Bàbá Ayọ̀, ẹ wò ẹni tá a fẹ́ bá kẹ́rù òun náà ti jọ dé. Báwo ni ẹ ṣe fẹ́ sáré bá wa yára sí i? À lè lọ kẹ́rù. Mọ́tò yóò lè parí lé ó dọ̀la kí mọ́tò yóò tó parí. Torí pé iṣẹ́ pọ̀ lára ẹ̀ gan.
ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ mọ̀ kan ṣe rí bá ṣe wà ẹrù pátí la fẹ́ bá wọn kó wọ́n dẹ̀ ti pátí yẹn ó ti bẹ̀rẹ̀ báyìí ó yẹ ká ti bá wọn kẹ́rù lọ. àwọn ń ṣe pátí ni àwa gan ti rò pé ká lọ gbẹnu sí ẹrù bá ṣe múra. Oh God. ẹ mọ̀ kan tá a máa ṣe bóyá kẹ̀sì gbé sínú ẹ̀ náà ẹ gbé sínú ẹ̀ náà. ẹ jọ ọgbọ́n òun lè lè bá wa dá sí bóyá ká tiẹ̀ lọ kẹ́rù náà tá a bá padà dé kẹ́ ẹ máa bá ṣẹ́ yòókù lọ. bẹ́ẹ̀ sì nìyẹn ṣó ti yẹ yín. iṣẹ́ yóò lè parí lónìí but I go try for you beyond the next 30 minutes. 30 minutes báwo ẹ wo bọ̀dà mẹ́kò ẹ rọ́ọ̀ṣì kìíní kàṣkẹ́ kúrò níbà gbogbo owó ló kàn lọ yẹn gbogbo owó tó yẹ kéèyàn gbà kéèyàn jẹ àjẹmọ́nú a tún fẹ́ lọ ṣe fàájì ń bẹ gbogbo ẹ̀ la fẹ́ ṣe pọ̀ kàn dílé mọ́tò sí bíbà ẹ̀ náà ń ṣiṣẹ́ irúṣẹ́ wo lẹ ń ṣe yẹn. wẹ́wẹ́ ṣe rí ẹ bá tọ̀ pẹ́ lè bá ẹ̀ka mọ́tò lè bá kí mọ́tò mi táàmù lọ. ẹ dúró ẹ ṣe sí kọ́sọ́mà ìzọ́lẹ̀ wọ́n máa gbé sí ó yẹ yín náà ṣe kí ẹ gbé kíní sí ẹ gbé sí. àwọn méjèèjì ó lọ́jọ́ ń jà ságbà ó agbọ̀nmàgbọ́n tán ó lòun gbọ́ngàn àgọ̀màgọ̀jù ó lòun gbọ́ngàn àwọn méjèèjì ó wá ti gbàgbé gbani tó máa kọ́kọ́ gbọ́n akọ́kọ́ lọ́kọ́ dáná ọgbọ́n Agbonju àbí ṣé o ti owó ṣe sùn sí wòlíì ẹ tó o bá dìde ibi tó kù sí wa ṣé òwòdì rẹ ìdí wo ni mo wò. ìdí wo ni mo wò. kí ló wá dé wà lẹ́sìn kí ló wá lẹ́sìn. òwòdì àbò mi ò wo mi ò wo nínú kólúsì àbí kokéènì nínú kokéènì àbí kólúsì ọ̀rọ̀ ẹ̀ wá. Mo gbé. Yes! Calm down. Ọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀? Ó ṣojú àná. Kí ló ṣẹlẹ̀? For what? Jesus! Ọ̀gbẹ́ni, a ní fún mi tíkẹ̀ bẹ́ẹ̀, fún mi tíkẹ̀. Mo sọ lẹ́yìn tó kù sí àkáǹtì mi kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́. Olórí kúkú rẹ̀ ní mo mọ̀ yálà jẹ́ rẹ̀. Ọpẹ́ o! Dayo at last! mo dé ń bèrè owó lọ́wọ́ òde fún mi ìwọ náà dé mọ̀ pé ìwọ nìkan mo ní àbí gbogbo ilé ò láìkẹ́ ni ìwọ nìkan mo dé ń fẹ́ òde fi mi ṣàkọ́ ọmọ èèyàn dẹ̀ ń pè mí ta mo ò dá wọn lóhùn torí ẹ̀. ìfẹ́ kí ni problem ẹ̀ gan-an mi mọ rí mi nǹkan mọ tí n bá ń bẹ sọ nígbà mi mọ bóyá nítorí pé ìfẹ́ mi ti fẹ́ kó sí mi lórí náà I don't know má má bẹ́ẹ̀ sọ wàá dẹ̀ máa lágídí ṣé owó lè wà lómi kí n má fún ẹ ni. ìwọ náà mọ̀ pé kò yìí sí ọbẹ̀ tó dùn owó ló pa tó bá ṣe pé gbogbo owó náà tí mò ń rí náà ṣé wàá rí mi wàá fẹ́ pè mí. gbogbo nǹkan tó ń ṣe mi ò láìkẹ́ o wàá tẹ̀ máa wù lẹ́ẹ̀kọ̀ọ́ náà gba gàjí o alpha òkè nìkan owó òkè má wọrí o ní ṣe yẹn gbogbo àwọn nǹkan tó ń sọ mi ò láìkẹ́ o ìjọ náà mò ń pẹ́ lánàá ń sìn òun lọ wẹ̀ mo mọ ẹ̀yìn yìí nbí ẹ̀yìn ṣe ju ẹ̀yìn tí mo mọ̀ ìfẹ́ òun ṣe bí ìtò ògbọ̀. mo mọ̀ má dáhùn ni. ok o gbọ́ ò dáhùn ni. mo gbọ́ mọ̀ dáhùn ni. ọmọ kàtà òòrò jẹ kí n gò ní. gàdí. owó lè yóò bẹ̀rẹ̀ ọjọ́ ìfẹ́ torí ìgbà tó máa ń gàdí mi ọ. ní sùúrù mú nìní kí ló ń ṣe ẹ. ṣé bí mi náà mo ní. ìwọ ló ní but àwọn rule and regulation kan wà tá a tó máa ṣe lé lórí. ìgbà tó ṣẹlẹ̀ ní pé ká fún ṣùgbọ́n àjọ máa lọ síbi tá a máa ń lọ hòtẹ́ẹ̀lì tá a máa ń lọ because mo ti búùkù yàrá lẹ̀ mo dẹ̀ lẹ́nu kan mo lè wá you understand so reason dẹ̀ ni pé mo fẹ́ ká lọ ṣe eré gbogbo wọn bó ti tó jọ nílùú kan náà ṣe bàbá dẹ̀ ti fi tán máa kó ilé ìfọ̀n. kó àwọn owó yìí wá ná jẹ́ kí mi lọ ṣèkọ́ tí mo fẹ́ ṣe máa dé padà wá máa nà fẹ́lẹ́ wá dẹ̀ ṣe gbogbo nǹkan tó máa ń ṣe. ìfẹ́ mo mọ̀ pé o máa ṣe bẹ́ẹ̀ ọ̀ jẹ́ kémi náà tẹ̀lé ọ̀rọ̀ tèmi lé mo rò tí n bá ti kówó fún ẹ tán wà wá ra máa rìn lọ́bi tó fẹ́ lọ láti lọ ṣe kọ́tù. ṣé nǹkan tó fẹ́ ni nǹkan tó fẹ́ ni ò ní pẹ́ lórí ẹ̀ lọ́tẹ̀ yóò mọ̀ pẹ́ ṣi ni ẹ̀ wàá máa ṣe ni ò ní fẹ́ bọ́ ń bẹ̀. mo ti sọ fún ẹ má máa pè mí lẹ́ṣọ̀ wà ní ràkúnmí ni mí.
kí ló máa ń ṣe woman now kí ló máa ń ṣe woman now. ní ìbáwọlé jọ èmi Ìfẹ́ kí ló ṣẹlẹ̀ Ìfẹ́ kí ló ṣẹlẹ̀ gbọkọgbọkọ ní. ẹ kí gbé mọ bẹ́ẹ̀ kí gbé mọ ṣé wọ́n bá yín lọ lẹ́nu. ìwọ kí ni gbọkọgbọkọ ní. kí ni ṣé mi mo sọ pé kí n máa wọra mu ni. ìwọ ọkọ yín rí bí ìwọ wà á gbà máa ná yín ìyá kàṣí máa gbọ́ máa ná yín sọkò ń ṣe ẹgẹ́nẹ́tì nìkan. ẹ tí mọ̀ kankan máa ná yín máa fún ẹni kò ní. ṣé iná ti rí báyìí àti iná mú gbọ̀ngàn Dayo ṣe ní kò yín o àbẹ́ mọ̀ yìí pé owó yín ló ná tó fi ṣe yàlà yòlò ẹ jókòó síbí. wọ́n má bínú o gbogbo nǹkan tó explain yìí náà tó ṣe explain sílẹ̀ I am not satisfied. You see tí wọ́n bá dé court of law èèyàn máa mọ evidence ẹ máa gbọ́ evidence evidence b evidence evidence gbóhùn tó ṣàlàyé lẹ̀ ó náwó ó rọtí fáwọn kan ó fún 50,000 ó ṣe kíni ó sì náà kò tó pé if you have any more concrete evidence mo lè gbà. you go explain tire o you go explain tire o there is no evidence now. mo kàn ní kí n gbé yín débẹ̀ ni. ìgbékúgbé bíi tó ń gbé mi lọ yóò dáná ohun tó ń ṣe Dayo tó dé tẹ̀yìn èèyàn tẹ́ ẹ̀ kì í rí progress ẹ̀ rí èèyàn méjì tó close ẹ̀ kì í rí èèyàn méjì tó close tó ń ṣe wọléwọ̀de ẹ ṣáà máa fẹ́ gẹ̀ẹ́tà àárín wọn ṣáá kẹ ṣáà dàárín wọn rú bẹ́ẹ̀ni àti Dayo ṣe ń ṣe ó ń bí ẹnu àbí now you want to come in between us láti ẹgbẹ́ mo mú bí ọmọ báyìí kò fẹ́ dàárín wa rú lókè kí n fi ẹ̀ṣọ́ bá ìkó lè wọ́ ẹ ṣé thank you. ọjà yín sí mi ò gbà ọjà mi kì í sọ fún yín mo ti gbà pẹ̀ sí. nínú kolúùsì àbí kogéènì nínú kogéènì àbí kolúùsì ọ̀ràn ẹ̀ wá ìwọ ló rọra rẹ̀. Dayo. kámú yan gan kéde yan gan lára kò kàn mí o kò kàn mí o. àmọ́ ní kò tí ń jáde ni. ìwọ owó tí mo ti pè é látànà owó fóònù ẹ̀ náà. send message o reply na. àwọn àti mi ṣe ti WhatsApp message wọn yẹn èmi ò mú bàjẹ́ kínní yẹn call nìkan máa ń gbé ẹ má bínú èmi gan mi ò ráyè ara mi àǹtí mi ò ráyè báwọn anniversary ṣe ń pè mí ní kan church anniversary ìkórè àwọn alásàlátú náà wọ́n ń pè mí àwọn fẹ́ ṣe program kan ní mosque gbogbo ẹ̀ mọ́ra wọn owó náà dẹ̀ ló bá dé aside that meeting upon meeting lórí ọ̀rọ̀ iṣẹ́ mi gbogbo ẹ̀ má bínú. oyè mi ò bínú ó tiẹ̀ dábẹ́ àdúrà tá à ń gbà náà ni. ọlọ́run àtúbọ̀ máa bá mi gbọ́wọ́ ẹ̀ sókè ló wá máa rí ṣe bó ṣe ń jáde tó ń wọlé ó ò ní jáde lékú lọ́wọ́ ó ò ní jáde lé wàhálà lọ́wọ́ ọlọ́run á máa bá mi pa ẹ́ mọ́. bó ṣe ń rántí àwọn alásàlátù tó ń rántí church máa rántí ọmọ ìyá ẹ̀ náà ọ̀rọ̀ owó tí mo bá ẹ sọ. owó tí ẹ bá mi sọ àwọn ṣe fẹ́ fún mi báyìí mi ò dẹ̀ kí n ṣe online banking mi ò ń lo káàdì náà àbáwọn tó ń jọjọ owó lákàntì tí wọn bá ti ń lo káàdì wàhálà ni. bẹ́ẹ̀ni o wọn máa fi lọ hack àkáǹtì. ok ẹ mọ̀ nǹkan ṣé tí n bá fún yín 5 million kẹ́mi bẹ̀rẹ̀ business ẹ̀ ṣó wà o. ọkọ mi ò ṣe owó ẹ̀ á máa ròkè ọlọ́run á máa bá mi pèsè fún ẹ tó bá mọ bínú mi ṣe dùn 5 million wọ́n á gbà. ẹ má ti jẹ́ kí n rí i. Àgbọ̀n tán ó lòun gbọ́ngàn. Àgọ̀ máa gọ̀ jù ó lòun gbọ́ngàn. Àwọn méjèèjì ó wá ti gbàgbé gbani tó máa kọ́kọ́ gbọ́n. Àkọ́kọ́ lọ́gọ̀ gan-an. ó máa yà mí lẹ́nu. bó ṣe ń yà yín lẹ́nu gan ìyá Kẹ́mi ló ń yè mí gan lẹ́nu tó bá máa ń dárúkọ olówó nínú ìlú yìí wọ́n máa dárúkọ Dayo ọ̀rọ̀ Ọlọ́run yìí ẹ̀dẹ̀ máa ní. kí ni nǹkan tẹ́ ń sọ gan-an ìṣẹ́jú mélòó ló fi ń da fẹ́yìn àbí. tọ́lọ̀ bá ti ní ó ti kàn ẹ́ náà nìyẹn àdúrà ni ká máa gbà ń pé kó tètè kàn wá àmín o àmín o ká máa gbádùn yẹn àbí tó bá dẹ̀ yẹn pé oògùn owó ló ṣe èmi ò ní advice wa ká ṣe yẹn o. ẹ lè ṣe bóògùn òṣìlẹ̀ yín wáyé wá ṣe ń ti ẹ mọ́ bínú ìyá kéèké tẹ́ ń ké káàkiri
ẹ mọ́ bínú torí lọ́wọ́ ṣé bọ́kọ yín ṣe ló yẹ kẹ́yìn náà rí ẹ wò bẹ́ẹ̀ ṣe rí ẹ rí bí ọmọ inú ráìsì ẹ wà á kọ̀ọ̀dá fẹ́yìn méjèèjì bẹ́ẹ̀ bá ti mókìrì kọ̀ọ̀kan yín náà mu ṣòkò tẹ́ ẹ wọ̀ sáyẹ̀tọ̀ lọ́mọ yín tàn ọmọ kẹrin lẹ fi ń wò nú ilé yìí. wà á ṣe ọmọ pé wàá ń wo ẹ̀rọ ilé ọ̀dà káàtì ẹni Dayo ṣògo. abeg o me I dey go my own work o una sit down dey do tori ngbati abeg make una close door because I fit no come back. ókè àlọ́ lámilámi ń ta lẹ́yìn. ó dàbọ̀ o. pampers rẹ̀ yọ̀ wá dé dáadáa lónìí ìdí kan ti sàn lẹ̀. oríṣiríṣi wà ní ilé yìí. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo wá ń sọ lọ Ọlọ́run ti gbàdúrà Dayo nìyẹn Ọlọ́run kó gbàdúrà tiwa náà ni gbogbo kétu ọjọ́ ta nǹkan tí máa ń pariwo kiri tí n bá ti lè rówó ra mọ́tò báyìí tọ́lọ́run ti gbàdúrà mi ìrọ̀rùn ti dé ìrọ̀rùn dé ni. àbọ̀ tọ́lọ̀ bá wá ń gbàdúrà àwọn èèkàn má parọ́ tanra wa jẹ o kì í ṣe bí àwọn tó ń ṣe kọ̀ǹdọ̀tọ̀ o torí èmi ò ní wò báyé wọn lè dáa o tí wọ́n bá tiẹ̀ wá ń gbé kọ́ àwọn kọ̀ǹdọ̀tọ̀ sẹ́rù ìyá kéékèèké bàbá kéékèèké tí wọ́n ó kéèkú ìlú lọ́wọ́ gbé kọ́ wọn èyí tó kọ́ wò náà mo wo kọsẹ̀ jẹ́ ìwọ̀n ò lè sórí ire nígbà tó bá gbé tàwọn olóríire tó táyè bá wá yọ ó lè gbé tí ṣùgbọ́n bẹ́ẹ̀ sì wà bẹ́ẹ̀ sì bá kú nù. ẹjọ ìyẹn mo gbà kó kẹ́nìbọ̀dì máa rí ọkọ mi fi kí ni gbogbo yẹn. ẹ pẹ̀lẹ́ o ìyá tí ọ̀fọ̀ ọmọlọ́mọ tó mi ń jáde ń bẹ̀. ẹ dákun sọ̀rọ̀ kan yìí. ọ̀rọ̀ ṣe ní kọ́ mi. ẹni sì ti bí mo ṣe ń kọrin lọ bí mo jẹ́ kọrin lọ. ajé mi ọkọ mi hàn gbọdọ̀ yà fẹ́rẹ̀. Hello wàhálà ó sún mi o gbogbo owó tí mo transfer gbogbo ẹ ni mo rí iṣẹ́ POS ti sún mi gbogbo táwọn èèyàn kó fún mi pé kí n fi máa rán ọ̀nà kí n fi máa ṣe gbogbo ẹ̀ mo ò tí ì rí tí bá ṣe tán pẹ̀lú yín sì mò ń lọ sí báǹkì ni ó ṣẹ̀yìn náà àpọ̀ nù ẹ̀ no wàhálà a máa pàdé bank okay. bùdá Skinny ṣe ti gbọ́. kí ni ẹ. ẹ ti gbọ́ bùdá Dayo tó kó kúrò ní báyìí bí oṣù méjì àbí mẹ́ta sẹ́yìn. ẹ̀gbọ́n Dayo tó ṣe kúrò mí ní last 2 months. mo máa gbọ́ pé ìyá wèrè. wèrè kẹ̀. kí ló wá ṣe yín kí ló ń ṣe yín ẹ farabalẹ̀ ẹ ṣe wá ń pariwo báyìí ọ̀rọ̀ ṣe wá ka yín lára ju èmi gan tí mo gbọ̀n nǹkan lọ. a ní wèrè lẹ dárúkọ tó ṣe kúrò mí. ẹ má pariwo má yẹ kéèyàn kankan gbọ́. ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé wọ́n pè mí ní ìgboro ayé ni kò dẹ̀ tí ì sẹ́nibọ́dì tó gbọ́ n kò ní kí n rárá sọ fún yín pé kétí mi nìkan kó má gbọ́ bí mo ò dẹ̀ tí ì confam so ẹ má tí ì pariwo ẹ má yẹ kéèyàn kankan gbọ́. kí n má pariwo kẹ wèrè la pé táwa fẹ́ sọ fún báyìí. èwo wá ń tí yín ó ṣe wá mọ mú láyà yín ó ṣe mọ mú láyà yín tó yẹn. ṣé ni tí mo máa ń fọ láì tọrọ. ọlá òkú lẹ ti ń tọrọ yẹn. ẹ̀gbọ́n Dayo tí mo máa ń fọ láì tọrọ wèrè ṣe wá jẹ́ ẹ̀gbọ́n Dayo tó ṣe kú mi gbà wo tí mo máa ń fọ láwọn tọrọ pé ẹ̀gbọ́n yìí olúwa bless mi tó ṣe bless ẹ̀gbọ́n olúwa o ọ̀rọ̀ mi dọwọ́ ẹ o má jẹ́ ìyá wèrè o owó láyé sọ pé ó wá ṣé kò wá bẹ́tà ju péyàn ya wèrè lọ olúwa o ẹ̀gbọ́n Dayo.
wàhálà ti wà sẹ́ wàhálà ti wà. Desire. Wàhálà ti ṣẹlẹ̀ pẹ̀lú Dayo. Ẹ fara ẹ̀ balẹ̀ kó ṣàlàyé nǹkan tó bá ṣàlẹ̀. Desire báwo ni? Àtìṣọlá Dayo àbúrò yẹn ọkọ mi. Mo yẹ pé gbogbo láì ní switch off mo pè yé. Desire fara ẹ̀ balẹ̀ calm down. Àná yẹn everybody ló ń complain lánàá kò sí nǹkan tó ṣe fóònù mi. Kí ló ṣe Dayo? Sọ nǹkan tó bá ṣẹlẹ̀. Ṣàdédé ni màá ti Dayo à ń bọ̀ láti ibì kan. A ní ká kọ̀ shop 1 or 2 things. Bẹ́ẹ̀ ò jìnnà sí àdúgbò wa lọ títí. Tí ó bá ṣàṣe mọ àtẹ̀sọ́ ni ó kò tẹ bírèkì lójijì nígbà. Ṣé ni mo kàn fàyà la dashboard ni? The next one kò dúró mọ́. Honey, what is going on? Kí ló ń ṣẹlẹ̀? Kí ló ń ṣe? Ó kàn ṣe bákan. Showroom mọ́ ẹni, I don't understand. And the AC was on. Kí ló ṣẹlẹ̀? Kí ló wá ṣẹlẹ̀? Ó ṣàn pariwo orú mi. Ó kàn ṣílẹ̀kùn mọ́tò lójijì ni. Ó ṣàn pariwo. Ó kàn pariwo lójijì. I feel like running. I want to run. Where are you going to? The next thing, bó ṣe sáré. Tó kàn faṣọ ìṣàmú rẹ̀ lọ́rùn báyìí. Tó kàn mẹ́rọ ìlọ́dẹ. Dayo ṣe kí ni? Dayo ti dáwọ́ jà. Dayo ọmọ ọkọ mi owó mi rọ. Dayo ti dáwọ́ jà. Dayo àbúrò tèmi. Ó ti jáwọ́ jà. Mo pè ní switch off. Níbo? Kò sí ibi tá a ti lọ ṣe shopping ni. Níbo lẹ ti lọ ṣe shopping? Kò jìnnà sọ́dọ̀ wa, kò jìnnà sọ́dọ̀ wa. Adémi mi lọ ní ṣó jẹ́ ká máa lọ. Dayo. Ibo sí o. Baba Cash. Ibo lẹ wà. Baba Cash. Kí ló tó ń ṣe bí wàá jẹ disappear mi fíìmù? Kí ló ṣẹlẹ̀? Wàhálà ti ṣẹlẹ̀. Baba Cash. Kí ló dé báyìí? Kí ló ṣẹlẹ̀? Ìṣòro ti wà ń lu ọ. Wàhálà ti bo ìlú báyìí. Ṣé mi ni gómìnà ni? Ṣé mi president Nàìjíríà? Tí ìṣòro bá wà lù, ṣé yẹn wá jẹ́? Ṣé Nàìjíríà jẹ́ ìlú tí ìṣòro strange sí ni? What is my am I the Nigerian president? Nǹkan tó ti ṣẹlẹ̀ báyìí ni. Tí ìlú bá dàrú, am I the president? Ṣé mi ni gómìnà Lagos State náà? Kí ni tèmi pẹ̀lú ìlú dàrú báyìí for God's sake? Kí ló tó pariwo tó báyìí? What is your own? Nǹkan tó ti ṣẹlẹ̀ báyìí ni pé ẹ ti ọkọ̀ dorí yín mú kẹ́ wọ́n dúpẹ́ náà. Kí ló ṣẹlẹ̀? Ẹ wo Dayo tó kúrò nílé wa. Kí ló ṣe? Dayo ti ya wèrè. Ó ti ya wèrè báyìí tó ń pè ìlú ti dàrú. Nínú fíìmù. Nínú fíìmù o, nínú ayé tá a wà yìí. Ṣèbí náà ọjà ni mo wà tí mo ti tajà. Ni mo bá ń pé ó ya wèrè wà ń gbowó. Gbà tí màá débẹ̀ mi tẹ̀ pé bóyá ẹ̀kọ́ tó ń ṣẹlẹ̀. Òun ló fa wèrè sí gbòó ló bá di Dayo. Mo bá ní mo mọ̀ rí, lórí bá ní ṣe mo mọ̀ wèrè. Mi ní Dayo yìí bí ọmọ ló jẹ́ sí ọkọ mi. Dayo wo ló ya wèrè? Dayo kan náà. Dayo ìwọ ló ń jẹ́ Dayo kan náà. D1. Nínú fíìmù. Lójú ayé, nínú ayé tá a wà yìí. Ló ti ya wèrè. Bẹ́ẹ̀ni. Ṣé o ti wá gbádùn? Kò gbádùn, ó ṣe ìyá wèrè lé nínú. Mo ṣe wá mọ̀ pé kò tí gbogbo èèyàn sọ nínú ilé tó ń sọ níta láti lọ́jọ́ yìí. Gbogbo wọn nìkan ṣe Ọlọ́run gbowó ló ṣe. Tẹ́ bá yí bó ṣe ń sáré. Wọ́n jẹ́ ẹlòmíà sọ pé mo fẹ́ sùn, mo fẹ́ jẹun. Dayo sọ pé òun fẹ́ sùn, òun fẹ́ jẹun. Ó ní mo fẹ́ sáré. Ó ní wọ́n ń pè mí. Àlùbáríkà ń pè mí. Gbogbo wọn ń pè mí ló bá mú eré yẹn. Ṣé tẹ̀wọ́n pé tó bá ti ṣe ìyàwó ṣé plus náà pè? Wọ́n ní máa ṣe wọ́n bẹ́ẹ̀ kọ́ máa sáré àbí kọ́ máa ṣe kọ́ ṣà máa ṣe bó bá ṣe. Báwo lè wá ráyè tajà tó fi pẹ́ǹdì ìwé báyìí? Ọjà ti dàrú. Ọjà ti dàrú. Ọlọ́run. Òkè bóyá ìwọ ọjà dàrú. Ẹ wo ẹ jẹ́ ká máa lọ. Ẹ jẹ́ ká wá lọ mú. Ẹ mọ̀ pé mojú yín. Wèrè á mojú ẹ. Lágbára Ọlọ́run wèrè á mojú ẹ. Kí ló ń ṣe ẹ báyìí? Kí ló ń ṣe ẹ? Ṣé èyípo ti fọwọ́ kan wèrè yẹn? Ìgbà tí ó bẹ̀rẹ̀ ṣé èyípo fọwọ́ kan? Ṣó o sún mọ́? O ò ṣe báyìí gbà tó máa kúrò nílé. O ò ṣe báyìí. Ìjọ́ tí wọ́n bá dẹ̀ ti bá wèrè wọ mọ́tò pọ̀, èèyàn máa tí nǹkan ò bá ṣèyàn níjọ́ yẹn tó a fi tó jọ́ kejì something must be wrong with you. Ó ṣẹlẹ̀ sí mi rí níta ọ̀sìn. Yes, bó ṣe ń ṣe I'm suspecting you. Now, níbo ló wà báyìí? Abákaṣe lè yóò dá o. Níbo ló wà báyìí? Ó wà lọ́jà, ó ti ń sá lọ. Àti ẹ̀mọ́ tó gbà. Kí ló wá fẹ́ ká ṣe? Ẹ máa dìde nìyẹn, ẹ jẹ́ kí màá ti yín wá lọ. Ṣé fámìlì mi ni Dayo? Ṣé toró gbé bí ó ṣáà ti kúrò? Náà ká ní pé ó ìwà ń gbé ní sìn, ìmọ̀ kan lè lọ ọbẹ̀ kí nǹkan lọ bí ìtara abiyamọ. Bọ́ ó ti kú òǹbí. Gbà tó ti kú òmí àti ẹ̀ òrírà kò pè mí kò ṣẹ́ni tì. Ó wá ya wèrè ń sìn kí n lọ mú. What is my own? Abákaṣe kò dáa o. Kò dáa o. Ọmọkùnrin ìgbà tó wà ń bí báyìí, ó máa ń ṣe bí ọmọ sí inú eléyìí ò dáa o. Ẹjọ́ ti kalẹ̀ sí, ẹ̀yẹ́ ká lọ, ẹ ti torí ọtí, fẹ́ dìde, èmi máa lọ bẹ̀ mú padà lọ. Ṣé àrò ni wúmà yìí ti ń ṣiṣẹ́ ẹ̀sìn? Àbí kí ni tí a ti máa mú wèrè kiri ilẹ̀ báyìí? D1 ní ìyá wèrè. Kíkẹ́ ní ogun gbé má ṣàfihàn o. Ọkàn. But ẹ̀dùn kí ni D1 ń wá? Kí ló ń wá? Àwọn sí wọn ò fẹ́ ní sùúrù rárá. Wọ́n ló ṣoògùn owó. Ṣé yahoo plus kò níbi tú? Báwo wá ní nǹkan tí mo béèrè lọ́wọ́ yín báyìí?
sì ń gbá kò sí lọ́wọ́ mi ṣé bí mo ṣe máa ń jáde lọ tí mo ọ̀sùn lọ tí mi ìbá rówó mo lè má wálé o. ẹ ṣe ní wálé báwo láyé fẹ́ kọ̀pù ẹ máa wálé ni o torí a máa jẹun. àwọn ọmọ ló ti lọ skul tó bá máa dé sìn kò sí nǹkan tó máa jẹ ẹ jọ ń torí ẹlẹ́yìn wálé o. ẹ lè pa mí tí ò bá sí nǹkan tó máa jẹ ìwọ náà wá fún wọn ṣé mi nìkan ni. ẹ wo ẹ máa wálé torí ebi ò lè lù wá pa kí ló ṣẹlẹ̀ ẹ̀yin ni bàbá ilé ẹ̀yin ni igi dá ilé yìí ẹ̀yin dẹ̀ lẹ máa mówó wá tá máa fi jẹun. ìwọ gan tiẹ̀ struggle kó o ṣiṣẹ́ fún mi. bàbá yẹn lè kú ẹ jẹ́ wákùnrin ẹsẹ̀ yín. kí n wákùnrin ẹsẹ̀ tèmi ṣé wọn ló lè rìn fún mi ni ó lè sáré fún mi kí ló tẹ́ máa fẹ́ tìyàn gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n ìwọ̀nba tí mo ní mo ṣáà ń filẹ̀ kí n wákùnrin ẹsẹ̀ mi Dayo nìyẹn ó wákùnrin ẹsẹ̀ ń sìn òun la gbọ́ bó ti ya wèrè ìgbà tó ya wèrè ń sìn ṣé gbogbo ọgbọ́n tó dá sí àṣírí ò padà tù. ṣé ibi tí Dayo rìn sílẹ̀ yìí fẹ́ rìn sí ẹ̀yin ẹ̀rìnrìn tí yín lọ́tọ̀ ẹ nọ́ọ̀sẹ̀ síta ẹ wo bàbá yìí ọlọ́run ò ní kó bá yín o àti survive o easy without food o a máa jẹun àwọn ọmọ ò ní pẹ́ dé láti school sí ṣé tó máa ń pẹ́ my mommy I'm hungry my mommy kí ilẹ̀ fẹ́ kí n sọ fún ẹ jọ ń torí ọlọ́run yẹn lọ́wọ́ owó wa. ìwọ náà ṣe àyè ìbẹ̀yẹn lé mi tí ẹ̀yin náà tiẹ̀ try torí tèmi kémi náà tiẹ̀ jókòó kí ìwọ náà máa ṣiṣẹ́ kó o máa bọ́ mi. lọ ṣiṣẹ́ kémi náà wà nílé. màá dẹ̀ ṣiṣẹ́ màá kó wá fún yẹn dẹ̀ náà. kò dẹ̀ ní pa yín lórí. pátá ni lórí. yóò pa yín lórí. nígbà tí ò pa mara síwájú lórí kò lè pa mi lórí ẹ jẹ́ kémi náà tiẹ̀ sinmi díẹ̀. ṣé èmi náà ní kí wàhálà wa pa kẹ́rù wọ lọ́rùn pa. mi ò láìkí gbogbo ọ̀rọ̀ tó ń sọ yẹn o tí mi ò bá ti rówó mi ì ní wálé o mo ti sọ fún ẹ o. ẹ wo ẹ má bá mi sọ gbogbo yẹn ẹ má bá mi sọ gbogbo yẹn ẹ wo ẹ má wówó wá ni o ẹ má wówó wá ni o torí tẹ́ bá tọkùnrin ṣe ẹ nígbéyàwó sílé débi pé má bímọ. ọ̀gbẹ́ni wo èèyàn kò lè tì mí gbọ̀ngbọ̀n èèyàn kò lè tì mí gbọ̀ngbọ̀n torí ó ti sún mi mi ní parọ́ fún ẹ. ẹ yà wówó wá ni o. ìtumọ̀ gbogbo yẹn wówó wá báwo ọ̀gbẹ́ni wo. ọmọkùnrin yìí máa fi mílẹ̀ jáde mo lóun dẹ̀ bá mi ṣàánú bá mi pèsè owó fún o kó lè rówó mú wálé o torí eléyìí ò tiẹ̀ wáyé mi àbí àwọn ọmọ ẹlẹ́sẹ̀ ṣoṣooṣo yẹn ní gbowó lọ́wọ́ ẹ̀ kò jẹ́ bẹ́ẹ̀ nítorí tó bá jẹ́ bẹ́ẹ̀ lásán àádọ́gbò wèrè ni màá ṣe fún àwọn kan mọ̀ ń pé èmi gan wèrè ni mí. ẹ ṣe o. à ń bó alẹ̀ lọ báwo lára wọn ṣe rí báyìí. agbó ni mo lọ gbà ṣe bí mo ṣe dé mo kọ́kọ́ lọ gbélé náà ni pé kí n wọlé wá ẹ ṣe gan náà wà lára wọn báyìí. wọ́n ní ẹ̀ bá àwọn àjà wọ́n ní ẹ̀ bá àwọn àjà ìfẹ́ ẹ̀ bá fẹ́ bára mi yá ẹ bá àwọn àjà yọ. bẹ́ẹ̀ sọ̀rọ̀ wípé ẹni ń di Dayo láti ní kan wá sí ní kí Dayo wá àwọn tó ìdówó Dayo náà wọ̀ ní pẹ́ dé àti ní kán máa nù àlàáfíà yín ló ṣe pàtàkì sí wa. àti wípé ṣé ní láti bàtọ́ ti sí kíbáyìí Dayo ló ń kéde Dayo tó wípé àmọ̀ pé iṣẹ́ owó ẹ̀ ló ń jẹ lọ́wọ́ kí ni tí wọ́n pẹ̀lú ti Dayo. kí lè fẹ́ jẹ. bóyá kì í ṣògì. Ewu bá mi fọwọ́ sí wọn lára ẹjọ́. Dayo lórí lè mú lọ, wọ́n ní Dayo. Dayo. Ẹ wá àpẹjú òbí sí ẹ̀kọ́ mẹ́kọ̀ọ́ ká fi ẹ̀yà ẹ̀wọ̀n ẹ̀kọ́ wẹ̀ ní. Mo bọ̀. Bàbá Landlord. Ọgbọ̀ngbọ́n la fi ń tọmọdé gbàwẹ̀ ọgbọ̀n. Ọgbọ̀ngbọ́n ni mo mọ̀ òye. Ṣùgbọ́n nígbà mìíràn o, ojú bá farabalẹ̀ dandan àrímú kejere. Èmi
máa gbọ́n tán ó lòun gbọ́n tán. àgọ́ máa gbọ́ jù olóhùn gbọ́n tán. àwọn méjèèjì ó láti gbàgbé lẹ́yìn tó máa kọ́kọ́ tán. ẹ dákẹ́ yìí bàbá yìí kí àwọn ọmọ báyìí wà lè sọ pé àwọn tásì lè gbàgbé ètò ìjẹ́ ká wọ́n kọ́ náà wà rí ẹ sì máa ń lórí fún a máa fẹ́ yìí ẹ ṣe àṣọlá àgbàjẹ ẹ ṣe. ọ̀pọ̀ ẹ̀ṣẹ̀ la máa ń ṣọlọ́hun ọba tá máa ní kó forí. bàbá wọ́n ní ẹni ká gbàbúrò mi wá kò dẹ̀ sẹ́ni tó máa gbọ́rọ̀ ẹ̀ tó máa jókòó torí a ti sáré títí a ti dààmú lórí ẹ̀ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run o ibikíbi tẹ́ bá di ọmọ ìyá mi mọ́ ẹ bá mi tú sílẹ̀ o kò pé méjì o kò dẹ̀ sí wèrè nù ràn mí o Ọlọ́run mo fi bẹ̀ yín o. ẹ dákẹ́ jàre àkílẹ̀ ń sọ lẹ́nu yín tójú òtì kánú ọmọbìnrin ọ̀pá tábùrò ní ṣe gbogbo ọpẹ́ tá lọ́mọ̀ gbogbo owó làbúrò yín ṣe. èmi ni. yes mi ṣògo. ẹ wo gbogbo jẹjẹ sọ yóò tẹ kàn mí káàrọ̀ ọkọ tèmi ti yá ni kókó wọn ní ká gbé wá adẹ ti gbé wá bàbá ìjọba. ara mi ò ní yá. ẹ bá mi release ọkọ mi ẹjọ bá mi tó ọkọ mi sílẹ̀. ìyá landlord ká ń jèkúrò kó tẹ́ tún gbowó ẹ̀ sí ṣebí ká kọ́ yín tí láàfíà kó ní láàfíà ló ṣe pàtàkì nǹkan lè máa ń sọ dìjà. ẹ jẹ́ bí àgbà ṣe sọ yóò ṣé ẹ rí èmi ló ní wọn pé Dayo wá lórí ẹ̀mí ìdí o orí àwọn àgbàlagbà ní tí ò bá nídìí fún mi náà kì í jẹ́ kún wọn. Everyone máa ń jẹ́ Johnson. Àwọn ká tó tẹ̀síwájú pẹ̀lú àgbẹ̀ pọ̀. oníkẹ́ gbogbo ajá rẹ̀ kẹ́ lọ gbé wá. Bọ́tà ni máa jẹ. ẹnu tó kọ ẹ ṣe fẹ́ sopó kékeré ni. Bọ́tà ìwò. Ṣé wàá gbé kòdé ara rẹ̀ ó ṣàyè? Ẹgbẹ́ bá ẹsẹ̀ wọn jẹ́ ẹgbẹ́ pọ̀ ẹgbẹ́ máa ń gbé kó lọ́wọ́ ẹgbẹ́ sẹ̀ wọn ẹwà bàbá ẹwà ẹfẹ̀yìntì. Ẹgbọ́kùn bàbá. Tí bàbá bá I like orin kese. Ṣe lè ọwọ́ kejì. Ó ń ṣe wèrè ọkọ mi ò ń ṣe wèrè bàbá ọkọ mi ò ń ṣe wèrè. Wèrè ni mí. Ó ń ṣe wèrè. Mo pé lọ́lá. Mo ní you're not a madman. Àrè kẹrẹ bí ẹni ẹgbẹ́ ń dò máa ṣe wèrè gẹ́gẹ́. Ẹ àwọn wèrè dẹ̀ ń pa mí. Kìí sílẹ̀. Okay. Ṣé ẹ máa ń jẹ ọwọ́ ẹ̀ mọ́? Kí wèrè mẹ́wàá wọ̀ ni? Kò lè gbọ́wọ́ ìlọ́wọ́. Kí wọ́n lè dì mọ́. Bóyá ṣe nǹkan tó máa máa ṣe. Ìpìlẹ̀ bẹ́ẹ̀ sí ní nǹkan báyọ̀ lẹ́rù lòdì ẹ̀ lálàáfíà. Bàbá kí lẹ ṣe fún kí lẹ ṣe fọ́kọ mi kí lẹ fi ṣe bàbá Dayo wo ni bàbá kí lẹ ṣe fọ́kọ mi kí lẹ ṣe fún mo sọ bàbá yìí bàbá kí lẹ ṣe fọ́kọ mi. Dayo omi ni wojú mi kí lẹ fà omi ṣe
Olówó ṣeun. Olówó ṣeun. Olówó ṣeun. Tó sùn lọ́rùn. Ẹ̀dá bẹ̀rẹ̀ ní sùúrù. Ẹ farabalẹ̀ bébì. Ẹ lè dáwọ́ lẹ́gbẹ́ wá bí. Ṣé ẹ rí gbogbo ohun tó ṣe Dayo? Tó fi yà wọ́n. Gángan tó talẹ̀. Ọkọ tèmi ò ṣàgbọ́. Kó ṣẹ́yìn. Kó ṣẹ́yìn. Káfí yẹn lẹ́sà. Mo Ṣé ní kò kí wá sí? rí yín ni. Kò dẹ̀ ń ṣe torí Dayo náà ló jẹ́ kí n wá pàṣẹ. Ó ní àwọn kan tí mo fẹ́ ká sọ. All right, let's go. Àánú ẹ má wọrí. Torí kò sẹ́ni bọ̀dí lé ní. Ẹ má wọrí. Ẹ jọ, ṣé ẹ ti kówó fún Dayo nígbà kan rí kó bá yín fi ṣe nǹkan kan? Tó bá gbọ́ statement mi sí, mo ní Dayo mi àti ẹ̀ 5 and 6 ni. So nǹkan tó ti dà wá pọ̀ lọ́rọ̀ owó mi ò tiẹ̀ lè is uncountable mi ò lè. Which one are you talking about? Nígbà kan ẹ kó owó fún Dayo kó bá yín play game kan àbí bẹ́ẹ̀ kọ́. Ṣó ti wá jẹ ní báyìí? Bàbá mi ò tí jẹ ní. Ṣùgbọ́n ṣe lẹ́yìn tó wà lọ́wọ́ mi. Tí èèyàn ò bá jẹ́ ẹ̀ka láti jẹ́ wípé wọ́n ní onítọ̀ láti village. Ayé ti ń ṣe onítọ̀. Tí a bá fowó gidi ta gbogbo àwọn ọ̀s yìí, ó dájú pé irú ẹni bẹ́ẹ̀ máa pọ́lé sí Lẹ́kì. Àbíkọ́ ẹ̀ sí Banana Island. Àmọ́ tẹ́yìn tí wọ́n bá gbé owó gidi sílẹ̀ tó fi pílẹ̀ bí kéèyàn fi irú ilé àlàpà irú ilé ìṣe wàṣà. Ilé kejì àbílẹ̀ o. Ilé ṣá. Kálawárí ọ̀kan tó rí ẹ ò pé tó wá gbé gbogbo nǹkan tó ṣe láyé ò fi kọ́lé wá gbélé wá fi ta. Ó kàn wọ́n pé ilé yẹn bóyá ilé yẹn kọ́ lu ẹ̀ ò fáìn ó jọlé àtijọ́ so ẹ mọ̀ ẹ̀kọ́ fún ẹ̀kọ́ fi ta ṣẹ́rí irú géèmì yẹn ẹ lè gba 50 million ẹ lè gba 100 million ẹ lè gba 200 million. Káwálé ọ̀wá tako àwa nǹkan kí lèèyàn máa gbà. Everlasting stroke. Ẹ lọ ẹ forí kò nìyẹn. Èmi báyìí mo ti play mo ti tàtí mi. O ti tàtọ̀ lẹ́ báyìí. Àwọn ìtàn ọ̀dọ́ mi. Bọ̀ ṣé ibẹ̀ ṣe wáyé tẹ́yìn bá fẹ́ mú owó yẹn. Ṣé ọba kò bí 10k 20k even 50k ló wá kó síbẹ̀. Ṣé lo 100,000 ẹ lè play pẹ̀lú 200,000 ẹ lè fi any amount bet. Ẹ lè máa make owó ẹ̀ bó bóyá bá ṣe ga sí lówó tí máa make ṣe máa ga sí. Káwá sọ pé mo fẹ́ ta bíi 10 nǹkan. Ẹ lè fi bí 50,000. Àní 10 50 pọ̀. 10,000. 10 gan mo fẹ́ fi dájọ́ ni. Àánú yín ló ṣe mí because tẹ́mi bá dolówó wo kò ní dá kẹ́yìn náà kẹ́ máa gbé. Gbogbo kàábọ̀ tó sẹ́ni tó bá tiẹ̀ dolówó èmi ò lè dolóṣì. Lórí tí mo kọ́ ni ó kọ́ lè má sí lórí banana tí mo kọ́ sórí pineapple yìí náà mi ò lè dolóṣì tó bá wọrí tiẹ̀ torí tí bá jẹ́ ta 10 tí bá fi 10 bẹ̀rẹ̀ tó bá jẹ mi lọ́wọ́ màá mọ̀. Tábà ti dé banana island yẹn mo lè tálé tábà kọ́ sí banana island máa kọ́ tó fi ta kọ́. Ẹ wọ́n tó máa ṣẹlẹ̀ bí mo fẹ́ lọ ṣe jìnnà so ẹ máa ṣe ní 15 torí màá wọ mọ́tò lọ bẹ̀rẹ̀. Màá fẹ́ 500 owó nàpẹ́ ń bọ̀ jẹ́ tó rà ń bọ̀. Jọ please jọ tójú bá yẹ ju jẹ́ ń jẹ o jẹ́ ká jẹ o. Àyè máa jẹ mí ti bẹ̀rẹ̀ jù bí o ń ṣe tenant yìí. Jẹ́ ká jẹ o. Bẹ́ẹ̀ you are right. Ó kàn déédéé dé ńjọ́ yẹn ni onígéèmù kan wà o àkìjẹ́ ká fi sígbà tó kọ́ sọ pé kan jẹ́ bíi last hope fún yàn gbégéèmù yẹn táàbà ti tá o kíní kan dẹ̀ fáwọn tẹ́tẹ́ bọ́ yẹn olórí ibu ni wọ́n tó bá ti fẹ́ ṣáà tí wọ́n bá fẹ́ mú ẹ lẹ̀ pé kó wọ́n fẹ́ mú ẹ wọnú ọkọ̀ burúkú tó ti fẹ́ lọ parun yẹn oríṣiríṣi náà máa sọ bí wàá tẹ́ pé àwọn náà máa ṣe rìsọ́ọ̀tì jáde ó dẹ̀ mọ́rọ̀ yẹn lẹ̀ èmi náà dẹ̀ fọ́lú ẹ̀ mo dẹ̀ fún lówó in fact níbi tó rí inú dídùn mi dé ńjọ́ ẹ̀ mo fún lówó kó tà tọ̀dọ̀ ẹ̀ mo fún lówó kó bá mi tà tọ̀dọ̀ mi àti tí wọ́n ṣe 10,000 bẹ́ẹ̀ yes. Dayo ti gbẹ̀yìn mọ́ra. Lọ́yọ̀ tẹ fún ní owó kó bá yín ta tẹ́tẹ́. Lóòótọ́ ó ta tẹ́tẹ́ yẹn o. Òun náà ta títí ẹ̀. Ó sọ bẹ́ẹ̀. Ṣé rí tiẹ̀ tó ta fún ara ẹ̀ tó fowó ara ẹ̀ ta ìyẹn ò wá. Ó sọ bẹ́ẹ̀ ó ní kò wá. Ṣé wá rí títí yín tó ta 10,000 naira tẹ kó fún tó fi ta. Bàbá ó gbà. Ó gbà kẹ́ni. Àlùwò wá. Were you there? Millions of naira ni mò ń sọ yìí. Owó tó wà lọ́wọ́ rẹ̀ mi Dayo tó fi ṣe gọ́nkú báyìí. Ó lé owó yín ni.
I just think God man so that is the truth. Onítẹ̀tẹ̀ àtòlè they are just like ọmọ ìyá kan náà ni wọ́n. Ẹ̀mí burúkú ló máa ń wà náà. Dayo gbá mi. Nǹkan tí mo ní kí sọ fún yín nìyẹn sà. Ajẹtèlò. Mi wà lè sọ ṣùgbọ́n owó tó jẹ millions of naira. Millions. Àlówó yẹn ló fi ń ṣe gbogbo ilé tó. Bóyá ìṣọwọ́ ìnáwó. Kí jẹ́ 1-2 millions. Tó bá kéré jù owó yẹn fẹ́ wọ bí 200 million. Ẹ Dayo o. Dayo mo pè ẹ́ ọmọ Éfà níbikíbi tó bá wà kó sáré tètè kó wá jẹ mí ní o. Torí ọjà bá pé eégún jẹ́ ọjà bá kúrò ní gbànà yanyan. Mo pè ẹ́ lẹ́nìí mo ń pẹ́ lẹ́dàá ẹ mi ìpè ẹ́ fọwọ́ mi ìpè ẹ́ fọ́lá mi ìpè ẹ́ fún bùkún mi ìpè ẹ́ fàlàáfíà. Mo ń pè ẹ́ fún jágbajàgba rédèrèdè jẹ́ntìjẹ́ntì tí n bá ti gbá àgádágodo tí mo tì í kó bẹ̀rẹ̀ wérewère torí wérewère ní ìṣòbù kan báyìí. Bẹ́ẹ̀ ni ọjọ́ tí àkéde jù pọ́n tó bá ti kanlẹ̀ báyìí ló máa ń kanlẹ̀ pa tí n bá ti ṣán mọ́lẹ̀ pọ́n báyìí kó bẹ̀rẹ̀ gángan látẹ̀lé lọ tí ò dẹ̀ sẹ́nikẹ́ni lábẹ́ ọ̀run tó gbọ́dọ̀ wẹ̀ sùn tó nítorí wo tù fẹ́ ní tàwọn ìjìbọn náà ọ̀rọ̀ takọ́rẹ́pá bá sọ ó dèkó dàṣẹ yìí tí mo sọ lẹ́nìí ó ṣe bẹ́ẹ̀. Bàbá ìka máa níyìn o nítorí owó. Bàbá ẹ dájú lè dẹ̀ ṣọkọ mi bá ìka níyìn. Ẹ pẹ̀lẹ́. Àwọn Yorùbá ní eégún tó bá ti jáde ó kọjá ìhò. Àbẹ́ fún mi. Ọ̀rọ̀ mi kọjá omi. Ó tún kọjá epo náà. Ọ̀rọ̀ ti fò gẹ́rẹ́. Ṣé rí ní tí inú mi dùn sí ni pé ní ká ṣe àlè ṣe tó yẹ kémi náà ti kọjá sí yàrá kejì. Lọ síbò. Ó ní yàrá kejì tí mo bá yín kọ́ lé mi. Ó ṣàì pé mo dẹnu mi wọ́n ti lẹ̀ fún pa. Ilẹ̀kùn. Wọ́n wá ń béèrè pé kí ló ṣẹlẹ̀. Wọ́n náà fi tí wọ́n bá rí Dayo wọ́n wẹ̀ ń kọ́kọ́rọ́ wa. Sọ́jà ti múlẹ̀. Nígbà tó ti gbádùn. Bàbá fẹ́lí sí. Ẹ wọ́n wọ́. Ẹ ṣe sùúrù. Wọ́n rẹ́sì ni. Rẹ́sì gidi. Àwọn méjèèjì ó lọ́jọ́ ń jà sábà ó. Kí ló ṣe ẹ̀? Tí wọ́n ló pa mí lọ́kọ̀. Agbọ̀n tán ó lòun gbọ́ngàn. Àgọ̀ máa gọ̀ jù ó lòun gbọ́ngàn. Àwọn méjèèjì ó wá ti gbàgbé gbani tó máa kọ́kọ́ gbọ́n. Àkọ́kọ́ lọ́gọ̀ gan-an. Dayo èèyàn kan ló máa jẹ bẹ́ẹ̀ni mẹ́ta bá ń Dayo èèyàn kan ló máa jẹ ẹni mẹ́rin bá ń dúfẹ́ èèyàn kan ló máa gbà fẹ́ nínú kólùsì àbí kokéènì àbí kólùsì ọ̀ràn ẹ̀ wá ìwọ ló rà rẹ̀. Agbọ̀n tán ó lòun gbọ́ngàn.